بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلام ربي عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. معشر المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. adúgbò fún ọba Allah subhanahu wa ta'ala, ọba tó darí tí wá sí bí ìjòkó ti ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam táwọn wá pẹ̀lú ẹ̀ ìmá sàlékún níbi ẹ̀sìn wa, ìmá sàlékún sí àgbọ́yé ẹ̀sìn wa, ìmá sàlékún níbi ma súnmọ́ Ọlọ́run ọba. àbí Allah subhanahu wa ta'ala, ọba tó ti rúrò yìí wá dákùn jó pẹ́ mi ìsẹ̀mí ayé wa, ṣe wá lẹ́ni tí ó ma wá ìmà káfíkò ní ayé yìí, because ó dá wa lójú ẹni yóò tó bá gbójú ọ̀nà kan tí fi ń wá ìmà, ojú ọ̀nà yẹn náà Ọlọ́run bó sí rọrùn fún tó fi wà àlìjẹ́nà. Ọlọ́run sí àlìjẹ́nà ní kí ni ibùdó gbogbo wa níjọ́ gbẹ̀dẹ̀ alkiyama. Allahumma amin. bila sabiq adab wala hisab. Ọlọ́run má jẹ́ ẹ̀ká tó wà àlìjẹ́nà o, má sì jásì sí tá dààmú ká tó sí kí ni ká tó wà àlìjẹ́nà sí ní rọrùn fún wa. Allahumma amin. akíra kó rere pẹ̀lú pé atújòkó lónìí, Allah subhanahu wa ta'ala kọlọ̀n jẹ́ ìkòtò nínú kọlọ̀n tó wúlò fún wa. Allahumma amin. níbi tí ra wá ní táa máa ń kà ní jọjọ Jímọ̀ Sátọ̀dé ní masjid jami Sayyidah Hayyaht, táa máa ń sálàyé nípa kitabu mada an-Nasā'ī, Sunan an-Nasā'ī táwọn afán pè ní al-Mujtana. ìdájọ́ ẹ̀sìn ni, ìdájọ́ bó láti kírun, ìdájọ́ bó láti máa sin Ọlọ́run ọba, ìdájọ́ nípa kátàkárà, òun ni náà òun ni tírà eléyìí ń sàlàyé, òun ní sàlàyé tá ń pè ní Sunan ahkam, òun bá wá pẹ̀lú ògbọ́lọ́wọ́ bá ibi tá dín bẹ́ẹ̀ náà láti bẹ̀rẹ̀. falyatafaddal qari'una. bismillahir rahmanir rahim. babul wudu'i fi an-na'l. akhbarana Muhammad bin Ala qala haddathana ibn Idris an Ubaydillah wa Malik wa ibn Jurayj an al-Maqbari an Ubayd bin Jurayj qala قلت لابن عمر رأيتك تلبس هذه النعال سبتية وتودع فيها، فقال رأيت رسول الله صلى الله عليه وسلم يلبسها ويتودع فيها. أنا في باب الوضوء في النعل إن جاء للصلاة نبتا أو بتا أزفي فوسوا سالما فوسنا نبتنا ẹ̀bọ́n mi a máa fọ ìṣẹ́ wa nínú bàtà. ẹ̀ríwá an látọ̀dọ̀ afáwa Muhammad bin Ala wọ́n fáwọn nírò, afá Idris látọ̀dọ̀ Ubaydullah àti Malik àti ibn Jurayj. àmẹ́yẹta yìí ni wọ́n sọ fún afáwa ibn Idris nípa àdísì tí wọ́n gbà wáyìí, so ti àwọn mẹ́ta ni wọ́n sọ fún. gbogbo wọn gbà tọ́dọ̀ àfá kẹta ń pè ní al-Maqburi nínú àwọn àfá aládìsí ni ó kọ̀ ìrìgẹ́ ni Sa'id ibn Abi Sa'id Kisad, so tí nínú àwọn síkọ̀ ni, but Ọlọ́run dán wọn wò ká tó kú brain wọn tẹ̀gẹ́tì ẹ̀ wọ́n gbàgbé, so tí àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ àdìsí wọn lálàáfíà. a ní pé ibn Abdul Ubayd ibn Jurayj qultu li ibn Umar, aláwọn sọ fún ibn Umar rújọ kan, رأيتك تلبس هذه النعال السبتية. mo rí tó wọ́n máa ń wọ àwọn bàtà tí wọ́n ṣe látara awọ màlúù sibtiya ni, tó bá wọ̀ وتتوضأ فيها, wọ́n máa ń sàlọ̀ lánú èébọ̀, wọ́n sàlọ̀ lánú bàtà yẹn náà ni, tí í ṣe pé náà parí wọ́n tí a bá ń sàlọ̀ lánú bàtà yóò máa bá bàtà jẹ́. ọwá fún lè sí pé tọba ní náàlù jámù ẹni kí ni náàlù. وتوضأ فيها wá sàlọ̀ lánbẹ̀ فقال ibn Umar wá sọ báyìí fún torí tó wọ́n rùn
ọwọ́ mi kìí kò ń kọ́ lè mi rí o ra'aytu Rasulallah mo rí òjíṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ fún rẹ̀ yalbasuha in wọ bàtà wa yatawadda fiha nínú bàtà ní sí sàrẹ̀ lákò bọ̀ dàsí bàtà mi ń bẹ tó jẹ́ pé kíni omi ò lè sí kíni kò lè bàjẹ́ gẹ́gẹ́ irú bàtà tí wọ́n sì pẹ̀lú àwọn tó sí kíni tó nípa àníbi sàrẹ̀ ránú ẹ̀ kò ní ìgbó tó ń bọ́ mọ́ àmọ́gẹ́sẹ̀ tó kọ́fà bí kọ́kọ́ sí o tí ò ní rí ẹsẹ̀ fọ̀ àmẹ́yí tó jẹ́ pé wọ slípàsì abẹ́wọ sándà tí orí bàtà fún àti máa bọ̀ wàhálà tún ní àwọn ìgbésàrọ̀ ránú kò sí láìsí àbíbí omi bó náà kò omi ẹ̀rọ ní ìsìn yẹn lè gbẹ́sẹ̀ sí tí wọ́n máa ṣe síbi ẹsẹ̀ yẹn pẹ̀lú pé yẹn wọ bàtà sándà ní àbúyẹn wọ sílíbàsì kò níbi yẹn tó ń bọ́ bẹ́ẹ̀ omi yóò sì kíni yóò kárí ẹ̀ aláàrẹ ànábì Muhammad sallam tí wọ́n ṣe bẹ́ẹ̀ làwọn náà fi ń sí kíni làwọn fi ń ṣe bẹ́ẹ̀ àwọn ò dámú ọ̀dọ̀ àwọn náà. باب المسح على الخفين. نعم. أخبرنا قتيبة قال حدثنا حفظ عن الأعمش عن إبراهيم عن أمام عن جرير بن عبد الله أنه توضأ ومسح على الخفين فقيل له أتمسح فقال قد رأيت رسول الله صلى الله عليه وسلم يمسح وكان أصحاب عبد الله يعجبهم قول جرير وكان إسلام جرير قبل موت النبي صلى الله عليه وسلم بيسير. أنا Islam wa farama kápá kúf kápá tàbáwọ̀ bàtà kúfì àbáwà sọ́kìn ìnà kankaná ní gbogbo ẹ̀ Islam farama aya Kùránì sí wà fún famsahu bi wujuhikum idha qumtum ila salat faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiq famsahu bi ru'usikum wa arjulakum kira kan yẹn kira mi wa arjulikum tó bá gbé wá arjulakum atfan ala al-maqsul faghsilu wujuhakum wa aydiyakum násìbù làwọn eléyìí wá nítorí náà àáfọ ẹsẹ̀ nígbà tá a bá wọ kúfì sí àbọ̀ tó wá jẹ́ pé kìrá gbé bọ́nà pé famsahu bi ru'usikum wa arjulikum ó wá ní kí ni majrur atfan ala kini ala al-mamsul nígbà tá a bá wọ kúfì àbá bá wọ jawrab àwọ sọ́kìn akẹ́sẹ̀ kí ni akàpàdì kìrá méjì lọ ìtumọ̀ kìrá méjì ni ẹ̀ afáwà Ibn Jarir at-Tabari wọ́n gbà jáde níbi tafsiru wọn. Naam, ìwà pákúfù yìí àwọn nǹkan òmọ́ náà wọ́n sábí ànábà Muhammad sallallahu alaihi wasallam ìyẹn lè wà pẹ̀lú ànábì ìyẹn lè wà pẹ̀lú àfá níjọ́ mi tí ò ní síkíní tí ò ní sàkíyèsí nǹkan ìtọ́ wá bí ọ̀rọ̀ yìí rí a ní pé afájọ ibn Abdullah al-Bajali annahu tawadda ó sàlù alájọ́ kan tó sì wá sàlù alá wa masa ala khufay ọba pákúfì fàkílì àlẹ̀wú àyẹ̀wà sọ wáyé fún àtẹ́músáhù sọ́ọ̀mọ̀ tún páúfì ni ó ní bọ́ ní ó fọ́ ìṣẹ́ ó ní pé qad ra'aytu Rasulallah mo ti rójì sí Ọlọ́run ọba sallallahu alaihi wasallam yamsah anábì ń pa látà anábì tí ń pa àwọn ìwé náà pa ní wa kana ashabu Abdullah yujibuhum qawlu Jarir àwọn ọmọ kí wà fún Abdullah ibn Mas'ud àwọn tí wọ́n jí ọmọ kí wẹ́ ọ̀rọ̀ tí Jarir sọ yọ́ wá dùn mọ́ wọn because kí ló fà ní ká fún Abdullah ibn Mas'ud máa ń sọ fáyẹ pé ìyàn lè pákú fi àwọn kan máa ń takò Jarir náà lòun náà tó wá sọ yìí náà wọ́n sábí ànábà Muhammad sallallahu alaihi wasallam Jarir ibn Abdullah al-Bajali nínú àwọn tí wọ́n gba ìsìlámù gbẹ̀yìn ni lẹ́yìn ìgbà tí Suratul Maida sọ̀kalẹ̀ nínú àwọn àyà tí wọ́n sì tí ó sì wà mansukha òun làwọn àyà tó wà ní kiri tó wà ní Suratul Maida ẹ̀dàkùn ẹ̀gbọ́rọ̀ mi yé wọ́n ní kò kán ashabu Abdullah àwọn jama afá Abdullah ibn Mas'ud àwọn kíwẹ́ yujibu qawlu Jarir ọ̀rọ̀ tí Jarir sọ inú wọ́n dùn wa kana islamu Jarir qabla mawti nabiyyi bi yasir ikú ànábì ọ̀pẹ́ mọ́ nígbà tó gba islamu ọdún kan sọdún méjì Maida ti sọ̀tán tó sì sàlàyé nípa àlùwàlá tó sì sàlàyé nípa táyà mọ́mù tó sì sàlàyé nípa jánábà lẹ́yìn ìgbà yẹn ní Jarir ṣe gíní ló bá islamu ẹ̀bọ́n yẹ́ nítorí tánàbí ṣe gbẹ̀yìn tó ṣe gẹ́ni ó ṣe nítorí náà ìmọ̀ pákófì nítorí ilẹ̀ lọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ní oṣù gbọ́dọ̀ dáútẹ̀ nítorí ọgọ́rọ̀ àwọn sàábé ni wọ́n ṣe gẹ́ni ni wọ́n pákófì tán farama wọ́n ṣiṣẹ́ wọ́n sì gbà lọ́dọ̀ anábọ̀ Muhammad sallam hadith mutawatir ni ó kéré
àwọn tí wọ́n gbà wá ahad ipa ànábì pa wọ́n ju 40 lọ nínú àwọn sàhábà ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ní ànábì pa kúfì ànábì pa wúfì ànábì pa kúfì nínú wọn ni Umar nínú wọn ni Ibn Umar nínú wọn ni bó ní pé Aisha nínú wọn ni Ali àtàwọn bẹ́ẹ̀ àti bó ní pé Mugira àtàwọn bẹ́ẹ̀ lọ àti Jabir tí wọ́n gbà ipa náà sọ́lá mọ́sí kíni ìmọ̀ ń pa kúfì. Naam. أخبرنا عباس بن عبد العزيز قال حدثنا عبد الرحمن قال حدثنا حرب بن شداد عن يحيى بن أبي كثير عن أبي سلمة عن جعفر بن أمية الضمري عن أبيه أنه رأى رسول الله صلى الله عليه وسلم تودها ومسح على الخفين. ẹ̀rí pé ìmọ̀ pàwúfì náà tó rí wọ́n gbà fọ́dọ̀ náà sàbí ànábà Muhammad sallam Umayya Amr bin Umayya ad-Damri náà sàbí ànábì ni olóhun rí ànábì fúnra òun báyìí tawadda ànábì sálùwàdá wọ́n mú sáàlá khufayn ànábì pa kúfì ọkà jẹ́ pé kúfì yẹn ká tó lè máa pa ásìkíní láti sàlùwàdá ti síwájú o ìyẹn gbọ́dọ̀ ti ṣe àlùwàlá síwájú tó àlùwàlá yìí ó pé dáadáa kìí sí táyà mú àjọ́ sí táyà mọ́ àwọ̀ kúfì náà taharatun kamila tọ́hárà tó sí kíni tó pé ọ̀sàlùwàlá dáadáa wọ́n sì wá wọ kúfì tó bá ti wá wọ kúfì yẹn tó bá lọ́lá rẹ̀ bá wá já àbòsàlọ́ lẹ́yìn ìgbà náà ní dáwọ́lá rẹ̀ ò já ò nídìí kó tó ń bọ́ kúfì mọ́ ọkàn sí kíni ọkàn fomi pa lásán ni kọ́lá ò nídìí ti sàlẹ̀ tòkì lásán náà ní ọ̀tọ̀ bomi pípín apá nǹkan ni kọ́lá kò nídìí kó mi wá mú ọwọ́ rẹ̀ kó tó lè pa ẹ̀gbọ́n mi ayé ẹja bomi sí ààrẹ ìrọ̀ ìntà ń pa ákẹ̀síkẹ́ni ákẹ̀fì sí rẹ́sù ni ẹlọ́run sẹ́yìn gẹ́tì mi náà bàbá ti ṣe báyẹn ó ti wọlé bẹ́ẹ̀ ìyẹn kan ẹgbẹ́ omi ò dún dáadáa ìdájọ́ ẹ̀sìn ni kìí sí ìdájọ́ làákàyè làfáà Aliyu radiyallahu ta'ala anhu law kana dinu bi ra'yi tó bá gbé làákàyè láfi ń sẹ́sìn ni ìsàlẹ̀ kúfì gẹ́gẹ́ ló yẹ ká máa sí kíni ló yẹ ká máa pàjù mi ní àlẹ́ òjò kiri lọ because òun láfi ń tẹ ìdọ̀tí àmá náà sọ́lá laqad ra'aytu Rasulullah mo tí ó jíṣẹ́ ọlọ́run yamsa àmà a'lahuma òkè ẹ̀ ní máa ń pàtẹ́ pásálẹ̀ àṣejù ní pé ẹpa òkè pásálẹ̀ náà òkè nìkan láti kíni lápá kò sì nídìí kó mú sí kíni omi mú pálásán náà ní ẹ̀kan náà ní sallallahu alayhi wa sallam ọlọ́ba sí kẹ́sì gẹ̀fà nàbà Muhammad. Naam. أخبرنا عبد الرحمن بن إبراهيم دعي وسليمان بن داود واللفظ له عن ابن نافع عن داود بن قيس عن زيد بن أسلم عن عطاء بن يسار عن أسامة بن زيد قال دخل رسول الله صلى الله عليه وسلم وبلال الأسود فذهب لحاجته ثم خرج قال أسامة فسألت بلالا ما صنع فقال بلال ذهب النبي صلى الله عليه وسلم لحاجته ثم تودها فغسل وجهه ويديه ومسح برأسه ومسح على الخفين ثم صلى. نعم. أن لا تضع مغيرة مشعبة أنا نبي جدي أولو بي أبو كاتا هو طولت لما كان نبي هو طولت فلما رجع النبي قال دي talaqaitu bi idawa ìgbà mo wá lọ gbé ìgbà fún ànábì àbí ìdúkẹ́ omi ànábì omi rèé fasababtu alayhi ìwọ̀n dámi fún ànábì in bá ń bomi tó fi sàrọ̀lá ń dá fún faghasala yadayhi ànábì fọwẹ́ eléyìn sọ fún ayé pé kò sí láì fi bẹ́ẹ̀ ìyàn kan lè bu omi sí yàn lọ́wọ́ tí yàn bá sí kíni tí yàn bá nídìí ẹ̀ kí yàn kan mọ́ bí ṣe fáàrí dé pé kán máa ipá lọ́mọ kéwú àbí àwọn èèyàn gba sí wáyà máa bomi sí mi lọ́wọ́ no àmọ́ sàkọ́sánsí ìwájọ́ ní pé wọ́n tọ́ kẹfẹ́ sáfù ẹ tí wọ́n náà sì rí pé wọ́n fi ṣe fàárí fi pọ́n lé ànábì lè sàrárọ́ fún ẹ̀ àmọ́ mú gíra fi pẹ́ ànábì lè àmọ́ tó bá ti rí pé ọkàn rí ó fẹ́ di pé ìwọ́n náà fẹ́ ṣúra láwọn ọmọ kéwù mo wẹ́ ní fólówà hàn dá padà wọ́n gbà ẹgbọ́rọ̀ mi rí mo fẹ́ ṣe àlùwàlá ìyẹn ká fẹ́ bomi fún mi ya ṣẹ́kẹ̀ ẹmọ́ sàlá ẹmọ́ bọ̀ tí n bá rí kọ́kẹ̀ mi ò só yí pé kán mọ̀ yí pé mo jù lọ
ká mọ̀ pé hàn èmi náà tóbi tọ́kàn mi ọ̀bá ṣò mẹ́ sí láì fi mo fi pọ́n lé ní wọ́n fẹ́ sin Ọlọ́run lára mi ní ẹ̀gbọ́n mi wọ́n fẹ́ nífẹ̀ẹ́ wọ́n fẹ́ ṣò ìpóhun nífẹ̀ẹ́ mi ní kí n gbà wọ́n bomi sí mi lọ́wọ́ àmọ́ tí wọ́n bá ti rí pé ẹ̀mí mi ti ń ro nǹkan mi tí ń fi wá jọra mi lójú tí ojú wo fi wá wọnú ìjọsìn mi kí n dá padà ó ẹ̀láhùn sẹ́ gbọ́ ibáhùn ẹ̀láhùn sọ́rọ̀ òun kíyà ìyẹn gbọ́dọ̀ mọ́ ṣàkíyèsí ẹ̀mí ẹ̀ àwọn náà sálámù oró anábì bomi fún anábì anábì fi pọ́n lé ní anábì dé sàrọ̀ fún rẹ̀ náà فغسل يديه النبي فواه نعم ثم غسل وجهه يعني بعد النبي فوجينه ونا نبو فا النبي ثم ذهب ليغسل ذراعيه النبي وافه فو اوه فضاقت به الجبه ابي يس حديث كني 120 120 تلاقي هي ياتو يو اختلاف نسخ يو 119 ni rabi 96 190 kini kai نعم ايتونك اخبرنا عبد الرحمن بن ابراهيم نعم بن ابراهيم الدهيب وسليمان بن داود ولفظ له عن ابن النافع عن داود بن قيس عن زيد بن اسلم عن عطاء بن يسار عن اسامه بن زيد قال دخل رسول الله صلى الله عليه وسلم وبلال اسواق فذهب لحاجته Allah náà sallam àti Bilal wọ́n wọ ọjà Madina ìgbàtán wọ́n wọ ọjà Madina فذهب النبي صلى الله عليه وسلم لحاجته Ànábì fẹ́ lọ bí àbùkátà rẹ̀ kò sí láì fi àbà lọ sọ́jà yáá àìmọ́mù làwọn yí lọ́jà súnà Ànábì ni súnà Ànábì ọlọ́wọ́ bá ní gbogbo àwọn Ànábì ọlọ́wọ́ jẹ́ ṣúnà fil aswaq ọmọ yìí lọ́jà ibẹ̀lẹ̀ ti rí tó dá ẹfàramọ́ ìbẹ̀lẹ̀ fi tí ó dá ẹkọ̀ rẹ̀ tí ẹ̀ ìmọ̀lá nẹ́bí ti sọ máa ń gáṣẹ́ àná falẹ́sà mìíràn ọjà náà ní ẹ lọ sọ́jà lẹ́dà obì tán sírálẹ̀ báyẹ̀ mọ́ sírálẹ̀ mọ́ ẹ ra wọn tí wọ́n jín skéèlì ẹ̀kọ́ náà pé tí wọ́n jín lẹ́fi kọ̀rẹ́ tí wọ́n Ànábì wá lọ sọ́jà pẹ̀lú Bilal ìgbà táwọn sára wá lọ sí ọjà pẹ̀lú Bilal Ànábì wá lọ bí àbùkátà rẹ̀ náà ثم خرج Ànábì wá padà قال أسامة náà Usama wá ní pé فسألت بلال ما صنع sàábí Ànábì náà ni Usama o sàábí Ànábì náà ni Bilal àmọ́ Usama ní pé tó ṣe jáde kí l'Ànábì sí nígbàtẹ́ lọ sọ́jà ó fi gé ní kíni ẹ̀kọ́ lára Ànábì Muhammad sallam kí l'Ànábì sí nígbàtẹ́ wà lọ́jà ó fẹ́ mọ́ tá Ànábì ṣe mẹ́ kí lọ́nà Bilal wá sọ فقال بلال ذهب النبي لحاجته Ànábì ọlọ́ bí àbùkátà rẹ̀ ó lọ sí tọ́lẹ̀tì náà ثم توضأ lẹ́yìn ìgbà tó wá darí tọ́lẹ̀tì tán Ànábì فغسل وجهه ويديه Ànábì fọwọ́ rẹ̀ ó fọ ojú rẹ̀ náà ومسح برأسه Ànábì pa eré ẹ̀ ومسح على الخفين ó wá pa kúfì rẹ̀ ثم صلى lẹ́yìn ìgbà ló ṣe wá kírun in tá a fẹ́ sọ ń bẹ̀ ní pé mo lọ tọ́lẹ̀tì lọ yàgbẹ́ mo lọ tọ̀ sẹ́gẹ́tì bá ní ìsìn tí yẹn sì wọ kúfì kò bá kúfì yẹn jẹ́ akànpá lásán ni ẹni tó ti wọ kúfì ní ìsìn ó wá lọ tọ̀ ìgbà tó wá tọ̀ tán ó wá fẹ́ sàlọ̀lá tí ó nídìí kó tún bọ́ kúfì yẹn ni kò nídìí ẹ̀ àlọ́rà mi ti jẹ́ àgbà tí mo ti tọ́ tó orí àyè tó ti wọ kúfì sí yẹn àyè tó ti wọ stocking sí yẹn ọ̀họ́ mi òun sì mọ́ òun nídìí kó bọ́ ọmọ ọkà fẹ́ kí ni ó fò mi pa bàbá Jẹ̀lílá kí n fi sàlàyé tẹ̀síwìl mọ́sálárì ó sọ̀rọ̀ látàlá ṣùgbà ìgbà tó sọ̀rọ̀ látàlá ṣùgbà ó wá wọ kúfì tẹ́ ó wá lọ bíṣẹ́ ẹ̀rì kó wọ kúfì ẹlẹ́rí lẹ́yìn ìgbà tó sẹ́kẹ́ ni tó sọ̀rọ̀ látẹ́ ìgbà tó wá lọ sí bíṣẹ́ ọwọ́ tọ́lẹ́tì ọ̀rọ̀ òsùn ẹ̀bọ́n mi àyílà wá tó kí ní ó ṣe yóò sàrọ̀lá nígbàtí wọ́n sàrọ̀lá lọ ọmọ ti sùn ọ̀rọ̀ mọ̀ ìtún yàgbẹ́ yẹ ń bọ́ kúfì yìí kí n tún àìrọ̀ òun nídìí kò bọ́ bẹ̀ẹ́ mọ́ òun nídìí kò bọ́ kúfì mọ́ òun nídìí kò bọ́ stọ́kì mọ́ kì í sọ̀rọ̀ èèyàn fún ọ nàmbà fẹ́ ní bọ́bá bọ́ àmọ́ kọ́ ọmọ bọ̀gán ní súnà ó tún gbà dọ́dọ̀ ọlọ́run ọba ní súnà kẹrẹ́ ọ̀nà kí ló ṣe ní pé wà kàn fún mi pa lásán ni lókè lásán ìsùn kò bá kúfì jẹ́ ẹ̀bọ́n mi ìwọ tọ́lẹ̀tì kò bá kúfì jẹ́ in tó bàjẹ́ ọba ní jẹ́ lẹ́bàdá because ó ní ìdíkò wẹ̀
ẹ̀gbọ́n mi al-hadathul akbar òun ló bá kúfì jẹ́ ẹ̀láwọ̀ sẹ́ ìgbẹ́mi láwọn àfáàgbà fún mi náà bá ṣe àìdọ̀ ń kọ́ obì máa ṣe àìdọ̀ yóò kọjá ọjọ́ mẹ́ta yóò kọjá ọjọ́ mẹ́rin ọjọ́ márùn-ún nítorí náà ìyẹn ó bọ́ kúfì tí ẹ máa fẹ́ rẹ̀ kí ni janaba wallahu ta'ala a'lam. Na'am. أخبرنا سليمان بن داود والحارث بن مسكين قراءة عليه وأنا أسمع. نعم. واللفظ له عن ابن وهب عن عمرو بن الحارث عن أبي النضر عن أبي سلمة بن عبد الرحمن عن عبد الله بن عمر. نعم. عن سعد بن أبي وقاص. نعم. عن رسول الله صلى الله عليه وسلم أنه مسح على الخفين. نعم. Hadisi àwọn afá aládìsí gba sábàbí wa tádìsí ẹ̀sìn lálàáfíà. Abdullahi ibn Umar ọwọ́ wà nílùú tí Sa'd ibn Abi Waqqas wà mẹ́ bóyá Basra àbí Kúfà ní ti gbàgbé ìlú yẹn. Sa'd ibn Abi Waqqas ní gọ́fúnà ìgbà yẹn. Sa'd ibn Abi Waqqas wá ń sàlùwàlá ọba pa Kúfì ọbọ̀. Abdullahi ibn Umar wá rí kí ló ń ṣe yìí ó ṣe ń pa òfin ó bọ́ ní náà ẹbọ́ kí ní ẹfọ́ ni ṣẹ́gbó rí tó strange sí bó ní ẹsì lè máa pa òfin ẹsì mọ́ká Abdullahi ibn Umar nínú àwọn ọmọ kéèké sàábé ni àmọ́ orísà àdúgbò àbí àkọ́sínà àwọn àgbàlagbà ní tó ń ṣe yìí tí ń sábà mọ̀ ní sáàdúgbò àbí àkọ́sínà wá ní pé rọ̀áyìn àmúrí ànẹ́bà Muhammad sallallahu tí ń ṣe kí ni tí ń pa òfin ó sọ bẹ́ẹ̀ fàbílá ibn Umar tó yẹ sọ fún báyìí dé ọkọ̀ sọ̀rẹ́ndà sáàlẹ́bì ló ti sọ bẹ́ẹ̀ Abdullahi ibn Umar sáàdún àbẹ́ ọkọ̀ sí wá rí pé Abdullahi ibn Umar ò gbàtán ó ní sálẹ̀ àbáàkà sí bàbá rẹ̀ ló fi jẹ gọ́ọ̀nà bọ́ ọba dé Mẹdínà bẹ́ẹ̀ lọ bàbá rẹ̀ àdíjọ́ láàfíà ni Abdullahi ibn Umar wá gbọ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ mẹ́mẹ̀lẹ́ só orí tó wọ́n bá ṣe nǹkan táwọn èèyàn bá ń dáútì ẹ̀ prove ní of my evidence wá ní sáàdù múlò àbí àgbàgbà àwọn ọmọ ìkéyìí ó fún evidence bí yàn bá sì rí nǹkan tó jáde jù sí má dákẹ́ béèrè ó sàlékún mọ̀ ní àmọ́ má dúró pé rán tẹ́ṣe yàn ọ̀gá sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ àwọn ọmọ ẹ̀rí wá bí ọba sẹ́ẹ̀rì ẹ̀hẹ́yìn ó sì sí láǹfààní Abdullahi ibn Umar adé Mẹdínà wá rí pé tọ́ mo ní nǹkan tí sáàdù ṣe báyìí mọ̀ wá ní kí n bèèrè tó tí sáàdù bá ti sọ̀rọ̀ fún nípa nábì fàlátẹ́s alghayrahu lọ́bẹ̀ rẹ̀ lórí náà ní àwọn tán wà lè jẹ́nà ní sáàdù náà nábì ti fún sáàdù yé ti àjẹ́nà kí lọ tó wá ń dáútọ̀ ẹ̀ fún ilẹ̀ wá ń dáútọ̀ àwọn sáàdù nábì fún ẹ̀ wá ń dáútọ̀ pé èèyàn kẹ́ dẹ̀dẹ̀ wùlẹ̀ ìkan àtẹnujẹ́ ìkan kí ní kẹkẹ ẹ̀ wọ́n mẹ́rẹ̀ àti fẹ́nu kọ lára àwọn sáàdù nábì ní gbogbo jíǹsẹ̀lẹ̀ ẹ̀lọ́ túbá ìfẹ́nu kọ lẹ́nu lára àwọn ànábì Ọlọ́run lára àwọn ẹni Ọlọ́run ọba ẹgbọ́n mi èyàn máa fẹnu kọ ni bí yàn bá ti kéré àwọn sàábí gbogbo èyàn ló kéé lójú ẹ̀ ẹ̀lọ́n bẹ́bẹ̀ wọn àgbẹ̀bẹ̀ yìí wọ́n sì wá lọ gbà kọ́dà bí gbogbo àgbáyé yìí bá lọ ẹ̀ka bùkù ọ̀ náà ni ẹgbọ́n mi bí yàn bá ti fojú kéré àwọn sàábí gbogbo èyàn ló fojú kéré. Abdullahi ibn Umar wa ń sọ fún tọ́ bá ti gbọ́rọ̀ Sa'd bin Abi Waqqas la tas'al ghayrahu wọ́n bèèrè lọ́dẹ̀ nìyí anábì pa lóòótọ́ àtijọ́ òun Abdullahi ibn Umar ṣe kìnnì sọ̀rẹ́ndà òun náà ń pa kófì táwọn sàábí ànábì ṣe rí ní ẹ̀sẹ̀mínà wà pàánà iṣẹ́ sin bàbá yẹn kan èdè ẹ̀nà kó jùlọ mọ́ jáde lọ́dọ̀ yẹn gbogbo gbà ó máa òun náà ti láwọn ọmọ kéwú ẹ̀gbọ́n mi ìmọ̀ mọ́ pamọ́ fẹ́lú mi tó ní mà náà bàbá ń sọ nítorí àsìkò أخبرنا قتيبة قال حدثنا إسماعيل وهو ابن جعفر عن موسى بن عقبة عن أبي النضر عن أبي سلمة عن سعد بن أبي وقاص عن رسول الله صلى الله عليه وسلم في المسح على الخفين أنه لا بأس به. amadu bíi ti púpọ̀ jù látọ̀dọ̀ ànábì ìpá náà sọ́lá kò sí tó burú kí a sẹ́kẹ́ ni èèyàn pa khuf especially nígbò òtútù sẹ́pẹ́ sí wọ́n máa fọ́ ẹ̀sìn wọ́n máa rin ẹlòmí lè gba òtútù wọ́n wá fẹ́ mú kọlé bá jẹ́ Saudi àmàmúrè ẹ̀wọ́n mi gbogbo ẹ̀sìn wọ́n máa fọ́ báyìí ni àti fomi kára gan ó lé ẹwà wọ̀ kú fi ẹ̀kà máa fomi páàlì ìkọ́ òtútù bẹ̀rún ẹ̀wọ́n mi ibi ẹsẹ̀ ló ti bẹ̀rẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ láti ibi ẹsẹ̀ ó lè rọrùn sùn èló sì máa fọ́ a wà lo stocking a wọ̀ kú fi a tún wà lo stocking bí stocking mẹ́ta
la ilaha illallah yóò sì máa mú ẹgbù tí bọ̀ wọ́ báyìí ọlọ́ ní sáájì ní wọn kálukú ọlọ́wọ́ jẹ lọ sáájì lásìkò ní òtútù ẹ̀tùn wá tí nǹkan ibo tí báyìí ẹ lò bí àwọn OPC ẹ dẹ́fìlà bí àwọn OPC ẹ̀tùn wá lọ mú kí ní kàbáyìí mọ́mú abẹ́ ti gàbí irú kàbáyìí ẹ̀tùn wá fi gbá etí fún òtútù ẹ̀ lọ sínú òṣùpá ni a lọ sínú òṣùpá òtútù yìí ni nítorí náà sórí kúfì tọ́lọ̀ sí gbé wáhùn tánàbí ìsàlàyé ẹ̀hùn káṣíkẹ́ni ká máa lò tí má takò náà. أخبرنا علي بن أشرف قال حدثنا عيسى بن عن الأعمش عن مسلم عن مسروق عن المغيرة بن شعبة قال خرج النبي صلى الله عليه وسلم لحاجته فلما رجع تلقيته بإداوة فصببت عليه فغسل يديه ثم غسل وجهه ثم ذهب ليغسل ذراعيه فضاقت به الجبة فأخرجهما من أسفل الجبة فغسلهما ومسح على الخفين ثم صلى بنا. ẹ ti rí pé rísí sáájú ànábì ní gbé wá tán sọ pé ànábì pa kúfì wọ́n ní Mughira ọmọ Shu'ba wọ́n ànábì jáde ọlọ́rọ̀ sí tọ́lẹ̀tì ọlọ́bí àbùkátà rẹ̀ falamma raja ànábì wá ń darí tọ́lẹ̀tì bọ̀ wá talaqaitu bi idawa mọ́kànlọ́ gbé igbá fànàbí àbí dùkẹ́ àgé fànàbí fasababtu ali èmi ní tí wọ́n ń dá fún ànábì ẹmọ́dàmú fagasala yadé ànábì fi wọ́n fọwẹ́ àmọ́ ànábì kí ẹmọ́ jọ rẹ̀ lójú ni o bọ́wọ́ bá tí Philip mo wà superior táwọn èèyàn ń sáfù ẹ sọ́pẹ̀ ẹ̀dáwọn sẹ́ get me because yóò gbọ́dọ̀ jọ rẹ̀ lójú àmọ́ káyẹ̀ láwọn ọmọ ẹkùn ọlé gbàpánlé yẹn wọ́n fẹ́ gbẹ̀rù lọ́wọ́ rẹ̀ ó sì fíìlì nǹkan mí gbé fún wọn àmọ́ tó bá fíìlì pé kọ́mọ̀ ìgbẹ́ ìmìnà wà ń bẹ́ wọ́n gbé fún wọn o because in tó bá wúyẹ́ lọ́kàn rẹ̀ yóò bẹ̀sì rẹ̀ jẹ́ o yóò bá ìmẹ́ni rẹ̀ jẹ́ o yóò di ládà rẹ̀ pọ̀lọ́dọ̀ ọlọ́wọ́ bá àmọ́ òun fi pín wọn lé kò sí láì fíbẹ̀ àwọn náà fẹ́ pọ́n mi lé jẹ́ pọ́n mi lé lẹ́yìn ìgbà náà kí ni a má ṣe nítorí kárí mi náà àmọ́ níjọ́ mi ìmọ̀ ń wúlò ẹ̀gbọ́n mi tẹ bá wọ̀ lọ́dọ̀ àwọn tó jẹ́ wípé wọ́n mọ̀ pàtàkì súnnà àbí wọ́n mọ̀ pàtàkì àfáà táyàn wá fẹ́ ṣe fún yín ẹgbà o ẹ̀gbọ́n mi ẹ̀ ń lọ sí prógámù kan ní ìsẹ́pẹ́ tààlàfà wọn àyàwó ṣẹ́kọ̀ ẹgbẹ́ṣẹ́ àfáà wọn kálukú wọn gbà kò sí láì fi mẹ́lẹ̀ yíò dá lẹ́yà nábà Muhammad sallallahu alaihi wasallam gbàtà fẹ́ sí súlẹ̀ Hudaybiyah sínú Hudaybiyah yìí àwọn gẹ̀fẹ̀rí Mákà ànábì gbọdọ̀ wọ Mákà ànábì sì gbé umura ànábì ọ̀dá ẹjá ṣàtúnṣe àwọn sẹ́ndì àwọn delegation wa nínú àwọn tí wọ́n sẹ́ndì ńgbà yẹn Urwat bin Mas'ud As-Saqafi àwọn sẹ́ndì ẹ̀wà àtàwọn kan ṣe ìgbà tí wọ́n dé báyìí àwọn sàbí ànábì àwọn tán mọ gbogbo kan sí wọ́n ti mú ìdà ìkádó níwájú ànábì báyìí ìkádó lẹ́sẹ̀ ànábì ìkan bá ń fọ ẹsẹ̀ rẹ̀ ìkan bá ń ṣe kíní ìkan fàtẹ́gùn sànábì bí ànábì jọba níta ànábì ẹgbẹ́ àtẹ́lẹ̀ wọ́n ṣe bá ànábì ọ̀hún wọ́n fẹ́ fi ṣó wí pé ànábì wa ìyẹn ńláńlá ni ìyẹn tá à ń gbé tóbi ni báyìí ìbá fẹ́ wú kọ́ báyìí dé àwọn tó ti gbà sọ ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀wù sí báyìí ẹ̀gbàsọ ẹ̀fíkò ìgbà tó wà pàdé sódà àwọn ìjẹ̀mọ́ rẹ̀ mo lọ sọ́dọ̀ ọba Róòmù ma ra'aytu ashaba muluk yu'azzimuna mulukahum ka ta'zimi ashabi Muhammadin Muhammada mo lọ sọ́dọ̀ àwọn lọ́ba wọn yẹ pẹ́ wọn lọ́ba wọn tó táwọn sàábẹ̀ nẹ́bí sí pẹ́ nẹ́bí ilé bá náà ìbá ṣe báyìí wọ́n bá náà báyìí wọ́n ti bá gbé nǹkan wọ́n bá sí kọ́ báyìí wọ́n ti bá gbé wọ́n bá wọn bàtẹ́ ẹni wọ́n tún gbé dà wọ́n fi pàà nẹ́bí ilé ní o kán fi lè mọ̀ pé ìsìláàmù náà sí kíní wọ́n ní àmọ́ tó bá yẹ bá bẹ́bí sí fáàrí èyí wọn dáa àwọn lọ àfà ló wá bọ́wájú àwọn ọmọ lẹ́yìn àwọn ọmọ mùrídí àbí gbogbo àwọn ọmọ kí wá bọ́ sẹ́yìn èyí wọn dáa o náà èyí wọn dáa o èyí wọn dáa o òun lẹ àfáwà Umar bin Khattab mo ti sọ akọ̀ fún àfáwà Ibn Mas'ud níjọ́ kan Ibn Mas'ud ń lọ níṣẹ́ lọ ráìdé ọlọ́mọ tí ó tó pọ̀ ogun máa bọ̀ lẹ́yìn àfáàfá ọmọ rọ́tẹ̀lé Ibn Mas'ud lẹ́sẹ̀ rọ́tẹ̀lé ráìdé president wá ń bọ̀ wá ọmọ Ibn Khattab kò sẹ́ anybody lẹ́yìn rẹ̀ òun mú anybody èmi gan mo nídìí káwọn èèyàn wọ́n ti lé pọ̀ ìwọ ordinary Ibn Mas'ud ìyẹn lára náà ni wọ́n náà o àbáàrù ní ó sì yú ẹgbánu
mọ́ sí ọ̀bẹ anybody kò mọ̀ ìmọ̀ mú lọ ìmọ̀ mú tó yọ báyìí ló múnà sóbi sáni ní kú fa àni hàdà sọ́pùrú eléyìí fa innahu fitnatul lil matbu ìwọ tí wọ́n ń tẹ̀lé ìyàdẹ́wò ló jẹ fún ọ padà ó fi di kíní kan jọ gẹgbẹ́ àwọn ni ó dà báyìí bá fẹ́ kọ̀rẹ́tì ẹ ń tábà sọ kò kọ̀rẹ́tì ó dà padà nítorí ó ti wù àwọn èrò tó ń tẹ̀lé ọ fitnatul lil matbu fìtínà ló jẹ fún ọ tí wọ́n ń tẹ̀lé ọdọ̀ rẹ̀ lójú ọ̀ ní fẹ́ pèrò mọ́ ó rírà rẹ̀ tán ẹ̀bọ́n mi ìtẹ́lómi máa sọ pé kàṣíwá lérò tó pọ̀ yìí káwálá kó jẹ káwá ní kò rí bẹ̀ mọ́ káwálá take apology káwá ní pé àparọ́ ni ìtí máa ń jẹ́gbò mí mọ́ gbòdòdó ni ẹ̀ ẹ̀bọ́n fìtínà tó lè mọ̀ túbú fìtínà ló jẹ́ fún ọ tó ń tẹ̀lé tí wọ́n ń tẹ̀lé ọ wọ́n mọ̀ sí lẹ́tù lè táàdì ẹni tí ń tẹ̀lé ọ ń jẹ́ yẹ̀yẹ́ fún wọn ọ̀rí àwọn ọ̀lẹ́ tẹ̀lé àfáànù wọ́n yẹ̀ yí àwọn èèyàn ọlọ́run ti sọ gbọ́dọ̀ ọmọlúàbí ọlọ́run ti sọ gbọ́dọ̀ ọmọlúàbí lẹ́yìn lẹ́yìn kò sí láyè fi káwọn yẹn sí kẹni kà sí bọ̀ yíyàn lọ́nà ìgbà tí ó ṣe àǹfààní fún ẹ̀sìn àti nítorí ìfẹ́ bóun náà ń pè ìfẹ́ papọ̀ ó ní mo wá dá mi fún anábì fagasala yadayhi anábì fọwọ́ ẹ̀ thumma gasala wajhahu anábì fojú ẹ̀ thumma dhahaba liyaghsila dhira'ayhi anábì wá fẹ́ fọwọ́ ẹ̀ fadaqat bihi al-jubbah asọ́tà náàbì yẹn fún ma náàbì because ojú ogun náàbì wà fa akhrajahuma min asfal jub anábì wa mú jáde láti kíni láti ìsàlẹ̀ ìyẹn wọ́sọ báyìí aṣọ ti wá fún anábì wa tọwọ́ báyìí ó sì wá sí kíni ó wá mú jáde láti bí abẹ́ aṣọ lẹ́yìn ìgbà ó sì wá fọ̀ ẹ̀rí pé ẹ̀kọ́ kan tún mẹ́mbẹ́ nìyẹn fi kí ìrìn ọlọ́ba sí ẹ̀rọ fáwọn wa ẹni tí wọ́n bá fẹ́ yọ ọwọ́ rẹ̀ láti ìsàlẹ̀ aṣọ kí ni ó ṣe ẹ sọ̀rọ̀ kí ní aṣọ́ ṣe yóò kásọ òkè ìwò inú wọ́n ti wà wọ́n wò bòyí ó ṣe kíni ó ti wà wọ́n wò but Ànábì wọ zira ó wọ́ wọ́n ìzáàrù Ànábì sí máa ń dédòdó ajẹ́ ìwò ọmọ ènìyàn ó bẹ̀rẹ̀ láti wo ìdodo because Mùgírí ó rí kíni yóò Ànábì àmá Ànábì ti wọ́ kíni ó ti wọ ìzáàrù ẹ̀ láti bí ìdodo ẹgbọ́n mi ó débi kíni ó débi sáàkù rẹ̀ definitely yíò èso aṣọ tí wọ́n bá máa wọ̀ níta táwọn yóò rí yàn ọgbọ̀dọ̀ kọjá kíní ìdodo èèyàn àmọ́ àwọn ọkùnrin làwà ń bẹ ọwá síralẹ̀ kò bá mú kò sẹ́ni tó lè yóò rẹ àyàfìyàwó rẹ̀ ọ̀dọ̀ ọmọ rẹ̀ gan ẹ̀bọ́n mi Ànábì ló sọ bẹ́ẹ̀ o ọ̀rọ̀ mi mọ́jẹ ní bọ́ọ̀dì irú rẹ̀ àfikẹ́ni ìyàwó rẹ̀ àtàwọn ẹrú rẹ̀ lóbìnrin ní gbọ́dọ̀ máa ṣàkíyèsí privacy yàn náà lẹ́yìn ìgbà náà fagasalahuma Ànábì fọ ọwọ́ rẹ̀ méjèèjì wa masala khuffayhi Ànábì ẹsẹ̀ wá pa khufi rẹ̀ ọ̀bọ́ bàtà ọ̀bọ́ khufi thumma salla bina Ànábì kírun fún wa sallallahu alayhi wa sallam na'am أخبرنا قتيبة بن سعيد قال حدثنا الليث بن سعد عن يحيى عن سعد بن إبراهيم عن نافع بن جبير عن عروة بن المغيرة عن أبيه المغيرة عن رسول الله صلى الله عليه وسلم أنه خرج لحاجته فاتبعه المغيرة بإداوة فيها ماء فصب عليه حتى فرغ من حاجته فتودها ومسح على الخفين. عن أبيه المغيرة عن رسول الله صلى الله عليه وسلم أنها خرج لحاجته. حديث ذكرناني تلي. نعم. باب المسح على الخفين في السفر. نعم. أخبرنا محمد بن منصور قال حدثنا سفيان قال سمعت إسماعيل بن محمد بن سعد قال سمعت حمزة بن المغيرة بن شعبة يحدث عن أبيه قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر. فقال تحلف. نعم حديث هنا nípa ìmọ̀ pa kúfì tí yẹn bá wà ní travel yẹn lè pa tí yẹn bá wà ní travel yẹn sì lè pa tí yẹn bá sí kí tí yẹn bá wà lé the same hadith yẹn náà ló lò ó ní pé takhallaf ya Mughira Ànábì sọ báyìí fáwọn àwọn jọ wà ní travel Ànábì pé òun wà pẹ̀lú Ànábì pé takhallaf ya Mughira wọ́n bọ́ ní pé Mughira kó lọ́dọ̀ àwọn èèyàn tẹ̀lé mi wọ́n dú ajú annas ẹ̀yẹ èèyàn ẹmà lọ́n tí ẹgbọ́n mi takhallaf wọ́n Mughira wọ́n dúró gbogbo wọn jọ wà pẹ̀lú àwọn sàbí non-travel lọ
àwọn adójú ọ̀nà kan Ànábì takhallaf ya Mughira wa Mughira ìwọ dó ń tiẹ̀ wọ́n du ayú an-nas èyẹ máa lọ́n tí fatakhallaftu mo wá wà pẹ̀lú Ànábì wa ma ya idawatu mimma mo gbé omi lọ́wọ́ fún wa madha an-nas àyàn lọ fàdá àbá rasúlì hajjati Ànábì lọ bí àbùkátà rẹ̀ falamma raja'a àdísẹ̀ kan náà ni Ànábì wá padà dhahab mo lọ sọ́dọ̀ Ànábì asubbu alayhi in dámi fún wa alayhi jubbatun rumiyyatun dayyqatu kumayn Ànábì wá sọ kan aṣọ róòmù ni aṣọ yẹn fún ní ọwọ́ fa arada an yukhrija yadahu minha Ànábì fẹ́ yọ ọwọ́ ẹ̀ jáde fa dhaqat alayhi Ànábì orí yọ fa akhraja yadahu min tahti jubba ìsàlẹ̀ aṣọ l'Ànábì ti lọ yọwọ́ fagasala wajhahu Ànábì fọwọ́ ẹ̀ ó fojú ẹ̀ wa yadayhi àtọwọ́ ẹ̀ wa masa bi rasi Ànábì pa ire ẹ̀ wa masa ala khufay Ànábì bọ́ kúfì ó kàn panu níbo Ànábì ṣe léyìí travel ajẹ́bí tí yàn bá travel náà yẹn lè máa pákẹ́lì kúfì ní ìdáfẹ́fẹ́ yọ jáde ní ẹ̀ náà lórí àsìkò. باب التوقيت في المسي على الخفين للمسافر. طيب. أخبرنا قتيبة قال حدثنا سفيان عن عاصم عن زر عن صفوان بن أساد قال رخص لنا النبي صلى الله عليه وسلم إذا كنا مسافرين ألا تنزع خفافنا. نعم. 3 أيام ولياليهن. نعم. أخبرنا. حديث ينتي آيات ستيراتي bí wọ́n lọ ara owó tíra tí yínà the same night sí náà nọ́mbà kí ni àdísìn 126 bábí kò sí jawrabu mẹ́rin mọ̀ bẹ́ jawrabu ló tẹ̀lé o al-mas'i ala jawrab wal khuffayn àdísì 125 ẹ̀kà àdísì 125 ẹ̀túnkà ẹ̀sí òun ni 125 àbí jawrab ló ń gbé wá rí rẹ̀ nọ́sàkó yàtọ̀ ní ẹ̀rọ ọ̀nà kò sí ọ̀nà náà at-tawqit fi al-mas'ala khuffayn al-musafir ẹni tí bá ń travel ìjọ mélòó lè fi fọ́gbọ́n náà pè ló fi lè pa kúfì rẹ̀ ẹjá lọ́mọ ipá wàfà sí apá bẹ̀ ǹjẹ́ aláwà fún ọjọ́ tàà fi lè pa kúfì àwọn afá sí apá bẹ̀ àwọn afá kan lọ jumhur ulama wọ́n ní pé ìjọ wà fún bí ẹ̀bá wà ń travel ìjọ mẹ́ta ẹ̀wọ́n mi ìjọ mẹ́ta ọba tí wà ń travel o lè mọ́ fi pa kúfì rẹ̀ ìjọ mẹ́ta bá ti parí ọ̀nà pàmọ́ ò ẹlẹ́mìsàn gẹ́tì mi àwọn kan ní pé kò sọ àlàfún sí máa pa àṣó ní kọ́ bá sì wọ́ àwọn kan ní pé ìjọ mẹ́ta ni àmọ́ tí làlúrí bá ṣẹlẹ̀ ọ̀rọ̀ mi ẹmọ́ níjò mi máa pa àṣó ọmọ ìgẹ́tì mi rá àyí mẹ́ta tó wà ní ẹ̀ àmẹ́yì tó wà ahwat nítorí àdádì tó lálàáfíà fún òun ní pé kí ni ìjọ mẹ́ta Sheikh Albani rahimahullah àwọn ní kò lọ́jọ́ wọ́n sì mọ́rọ̀ Ibn Taymiyyah gbogbo àdísì wọn lálàáfíà àwọn ará àdísì tó lálàáfíà ò àdísì máa Muslim tí a lè gbà wá àdísì yẹn lálàáfíà ò wọ́n bẹ́ẹ̀ gẹ́tì mi nítorí náà min babil ahwat ìjọ mẹ́ta kí yẹn máa fi kalẹ̀ ẹ̀wọ́n mi ìjọ mẹ́ta kí yẹn máa sí kíni yẹn máa fi kalẹ̀ ìjẹun tó bá sì wà lẹ́tọ̀ wọ́n travel ìjọ kan àtàlẹ́ ọgbọ́n pé ọjọ́ day and night ó ti tó yawmun wa layla kìí 24 hours sí ó 24 hours kìí 24 hours sí ó ìyẹn lè yóò mú ọ̀lẹ́ láyẹn padà lè máa bọ́ sí yóò méjì gan ní sàlàyé ẹ̀ ìgbà tí ó tó máa pákú fì tán fi máa ká fún yàn òun ni nígbà tí yàn bá kọ́kọ́ pa lẹ́yìn ìgbà tí yàn sí kíni tí yàn pákú fì tán lẹ́yìn ìgbà tí yàn wọ kúfì tán tí yàn ní hadas ní ìsìn mo wọ kúfì mi lẹ́yìn aṣù lónìí mo wọ kúfì mi lẹ́yìn kíni aṣù àbí lẹ́yìn azúrí lónìí ìgbà tí mo wọ lẹ́yìn zúrí mo sàrà tó mo wọ kúfì ìyìnsó tí mo fi kẹ́yẹ́bọ̀ náà ń pè aṣù ìyìnsó tí mo fi kí mọ́gúbì ìyìnsó tí mo fi kí ìṣáì kọ́dà ìyìnsó tó fi dàṣùwá bí à ń ṣe mítìnì sẹ́yìn lẹ́yìn àṣùgbà mọ́ wá fún ìgbà yẹn nẹ́sẹ̀ sí máa ká awọ́lù hadas
lọ́dọ̀ àwọn àfáà kan tún nù yẹn o ìgbà ẹlẹ́sẹ̀ máa wá ka yóò mú wàlé láà ẹ̀dáhùn sẹ́gẹ́tì mi àwọn kẹ́ríkẹ́ sí àkọ́kọ́ bí i bá kọ́ sógan ni awọ́lù mọ́sí ìgbàtẹ́ bá kọ́kọ́ pa ní àmọ́ mú rántí Ibn Rushdi àkọ́kọ́ tẹ́ bá kọ́ pa ní mo ká ṣùgbọ́n àtẹ́ mo só ìwọ̀n apá kankan mọ́ tó fi di àyílà òun bẹ̀rẹ̀ sí mọ́ ká ó di àyílàjọ́ kejì mo mẹ́ gẹ́ ti mi tó wọ́n tún wá di àyílàjọ́ kejì yẹn tí n bá wá pa ìgbà yẹn ló tó expire ní o ló tó expire àmọ́ kò tí expire tán that means pé ìyìn lè pàbí mọ́ bí n bá wá só láti àyílà tó fi di ìṣáyì náà alọ́ aláàmì ọba jẹ́ ọ̀rọ̀ mi ò clear ẹjẹ́ mú wálé sample bàbá Jẹ̀lílà ó sàlọ̀ látán ìgbà tó wá sàlọ̀ látán lásùbá ọlọ́run òjò só ó fi káyé náà ó fi ká lásàrì ó fi kí mọ́gúrú mọ́ ṣẹlẹ̀ ó ẹjọ́ bá yẹ̀yẹ kújọ pọ̀ láìkì ò ní só Imamu Shafi àti Imamu Shafi ọlọ́ kí Imamu Ahmadu ẹ̀wọ́n mi lẹ́yìn ìṣáyì tó tẹ́jọ kí ìṣáyì tán pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba àbáyẹn náfílà lóru ẹ̀wọ́n mi oyin ẹ̀nà bọ́ẹ̀ ń pè kò sàlùwàlá tó fi kásùbá Imamu Ahmadu orí nǹkan ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ o nǹkan mẹ́ta ló ṣe mílé ìmọ̀ ó gbóúnjẹ fún oúnjẹ ń jẹ yí wàràwàràwàrà ìmọ̀ ní náà àlejò ní ọ̀nà àfẹ́ ní ọlọ́run sí ni wọ́n lẹ́yìn ìgbà náà ọ̀tẹ̀ èèyàn náfílà lóru ẹ̀wọ́n mi ẹ̀kẹ́ ìtàmbẹ́ àtúnwá kásùbá ọ̀tẹ̀ ṣegẹ́ni ọ̀sàlùwàlá wọ́n ní àkọ́kọ́ ni pé ìyẹn rẹ́fẹ́ ọlọ́run ó ń travel ní bí yẹn bá sì ń travel ládá tí yẹn máa ń gbà nígbà tí yẹn ò sí nlé ni wọ́n máa gbà nígbà tí yẹn sí kíni tí yẹn travel mo fẹ́ rest ní in rest ara mi ni èyí sì rántí àwọn ìdájọ́ ẹ̀sìn tí n fi làákà ìmí sí kíni tí n fi ronú ẹ̀ ó wá rí pé olóògùn oúnjẹ fún mi ń jẹ wàwàwà oúnjẹ aláàlí lóúnjẹ rẹ̀ èyí jà ráàmù bí yẹn bá sì ń jẹ oúnjẹ aláàlí ìyọ́n máa lágbára sí ni ní fi bá oúnjẹ yìí ó pure ní fi ń jẹ èmi lè ṣe kara wọn oúnjẹ ẹ̀ mo fẹ́ gẹ́ ti mi ẹ̀kẹ́ ìtàmbẹ̀ ní pé mo kásù báyìí ṣe kí ní ìsàwà látàlẹ́ àná yẹn tó fi dàárọ̀ yìí mo ń sọ̀rọ̀ aláàbí èso ni náà ló fi pọ́síbù kálẹ̀ kò pọ́síbù kí ló wá ṣẹlẹ̀ ní pé bàbá jẹ́lẹ́ wá sàrà látàṣùbá ọlọ́run òjò só tó fi dìṣáì ọdún wá dìṣáì bóyá sáì sùn ní àbáṣe kí ní kẹ́ tó fi wá dàṣùbá àjọ kejì ó fi wá kásùbá àtàn ó ìṣẹ̀ wá só lẹ́yìn ìgbà yẹn ẹ̀gbọ́n mi tó bá jẹ́ wípé in táwọn àfáà kan kà ikú tó wọ́n bá ti só gbára ìgbà yẹn lábẹ̀rẹ̀ sí máa ka ọjọ́ rẹ̀ ìgbà yẹn lábẹ̀rẹ̀ ó ìṣẹ̀ bẹ̀rẹ̀ báwọn yóò díjọ́ kejì ẹ̀kọ́ díjọ́ mẹ́ta báwọn àwọn tó bá jẹ́ pé in táàkà àkọ́kọ́ mẹ́síhù èyí tó bá kọ́kọ́ pa lẹ́yìn ìgbà tó só tẹ́ tó wá fẹ́ kírun àbúfẹ́ sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ wá pa ìgbà yẹn sẹ̀ mọ́ sí kà bàbá jẹ́ náà wá sọ̀rọ̀ tó fi dà àyílà láti bẹ̀rẹ̀ sí máa ká fún òun àyílà tó àyílà ìjọ kejì ìjọ méjì báhùn ọ̀dá ìgbà tó wá dá àyílà ìjọ kejì ìgbà yẹn ní òdúrú tó lè pamọ́ àbí àmẹ́yì tó ti wá pánkọ́ ọ̀wá tún sónà tó fi di ìṣá yìí ó mọ̀ fi kírun sónà lọ bẹ́ẹ̀ ó ju 24 hours lọ ní tó bí 48 hours àbí 74 àbí 72 hours ìdájọ́ fíkíù nìyẹn ibi tá a ti lọ́mbẹ̀ ní pé àdínsìn ẹ̀rọ àdábà Muhammad sallam ipé ẹni tí bá ń tráfù ìjọ mẹ́ta ní àdínsìn ẹ̀rọ àlàáfíà Imam Muslim náà sì gbà jáde mo bẹ́ẹ̀ gẹ́ ti ní àwọn kan nígbà àdínsìn ẹ̀ ń dọ́ ìfà bí mòrí tó fi jẹ́ da'if Sheikh Albani gba àwọn àdínsìn kan wá Imam Muslim gbà mí jáde náà kọ́dà ìyàwó Aisha níbi àwọn ìmí tó wá sọ́tọ̀ Tabarani àti Bazzar ìyàwó Aisha àwọn kan wá bèèrè lọ́wọ́ pé ǹjẹ́ ìjọ ń bẹ tí ẹ fi lè máa pákú fíìmù ní travel ìyàwó Aisha níta ìmìkan ní ìdáhùn ilé ìhùn àlì ní máa ń travel pẹ̀lú ànábì Muhammad sallam púpọ̀ jù ẹ lọ bèèrè lọ́wọ́ ẹ̀ kò sí jà láàrin àwọn sàábì ànábì ìyàwó Aisha ní sọ ẹ lọ bèèrè lọ́wọ́ àní àyẹ́ àlíyẹ láti Aisha rẹ ó ná àlílé mọ̀ ẹ̀wò irọ́ ẹ̀gbọ́n mi sí ìyàn tún máa ń sọ fáwọn èèyàn kan mọ́ lọ bí ìkóṣẹ̀ lọ́wọ́ ọ̀táyàn ni wọ́n bára wọn ṣe kódà nígbàtí ogun Jamal àfẹ́lọ́bẹ̀ ní ogun Jamal tí àwọn Aisha lọ síbẹ̀ láti lọ fi parí ìjà nígbàtí ya àfáàwà lírí pé
mìrànkúmi tí wọ́n ta lọ́wà tó ṣubú yẹn ẹ̀bọ́n mi Aisha ló wà mẹ́ ìyàwó Aisha ló wà mẹ́ ó lẹ́ sọ́bẹ̀ ẹni orí ọ̀rọ̀ díwẹ̀ ẹ̀sì fi ayé kalẹ̀ ìyàwó ló wà mẹ́ púpọ̀ láṣíwájú ìyá mọ̀ wípé ìyàn kan wà mẹ́ àbúrò ìyàwó Aisha Muhammad bin Abi Bakr tó jọ mọ́ Asma'u bintu Umais Asma'u bintu Umais ìyàwó Abubakar ni o táwọn kan ní kó ló fún Ànábì ní poison jẹ pẹ̀lú àwọn ìyàwó Aisha ìyàwó Abubakar ni àwọn yìí ti lọ sí ibò ní pé Habasha tẹ́lẹ̀ ìyá àfáwà Abubakar ló wá fẹ́ ló wá bí Muhammad yìí fún nígbàtí tí Abubakar wá kú ẹni tó súnkú ìyàwó Abubakar Ali ni àmọ́ mékí tó nígbà yẹn Muhammad bin Abubakar yìí Ali ní tọ́jú ẹ̀ kò fẹ́ jẹ́ gbọ́ kí ní ẹ̀yí tàbí wọ́n lọ ṣẹ́kì ìyá ipé sí ìyàwó dáadáa anybody olè lọ́bẹ̀ because wọ́n ní wọ́n fẹ́ ní ìrò rẹ̀ àmọ́ Muhammad bin Abubakar kí ló jẹ́ fún ìyàwó Aisha àbúrò ẹ̀ ní ó free láti lọ ó sì náwọ́ nìyẹn ó náwọ́ báyìí dé wọ́n fẹ́ gbà mú bẹ́ẹ̀ kí ẹ máa bèèrè pé àwọn ẹni ọlọ́run òun ò mọ̀ owó bọ́yá àwọn ọ̀tá ni ìyàwó yẹ pé ọwọ́ yẹn tó kàn mí yóò jóná ọya ọ̀tá èmi ni Allahu Akbar kí ẹ máa bèèrè pé àwọn ẹni ọlọ́run tí àwọn fẹnu kàwọn ẹ̀sà ìgbà ní pé Aisha yẹn tí àwọn ẹgbẹ́ sáré sọ́ọ̀pù ẹni wọ́n bí wọn dákẹ́ sọ wọ́n mẹ́kẹ́ ní kankí wọ́n lè sọ ó ṣe náwó pẹ́ èmi ní pẹ̀lú ìyọ̀ndọ̀ ọlọ́wọ́ bá ìyàwó ẹ̀ṣà padà mọ́ pé sísà wà brọ́dọ̀ òun ni àmó ti lọ ó jóná kù ní ẹlọ́kàtẹ̀ Muhammadu bin Abi Bakr ibi tí mo ti lọ ń bẹ̀ ni pé ọ̀tọ̀ ò sí láàrin wọn tọ́ta bá ń bẹ láàrin wọn ni àfáà ló jẹ́ pa ìyàwó Aisha ẹ̀yìn sí ẹgbẹ́ rí búwà àmọ́ bí jẹ́ ti gbé jáde àmọ́ ìròyìn pọ̀ ní gbogbo àfáà bọ̀ ẹ̀mì rẹ̀ fẹ́ tọ̀dí àwọn ibú Aisha àpín ìrání ẹwọ́n mi bàbá irọ́ ni wọ́n àmọ́ wọn ní àwọn ṣètánì ta ló parọ́ jù inú ṣètánì àti ìrání o ìmẹ́ni tó parọ́ jù jọba ìrání ìmẹ́ni tó parọ́ jù wọ́n máa ń parọ́ gan àwọn bá wọn gbé aláwọn ọmọ wọn lọ́dọ̀ wa wọ́n sì ń wá sí umura ẹ̀gbọ́n mi nígbàtà wọn Saudi wọ́n mọ́ yìí bá ti wá náà pẹ̀lú wọ́tọ́ máa pátá sí ìjà wọn àwọn ní mùsùlùmí ni wọ́n wà láyé èsì mùsùlùmí ìjọba yẹn sì jọba Islam in tí wọ́n tájẹ̀tì ní ìjẹ́ bàbá wọn ọjọ́ kìíní àná fúrúsì yẹn pàṣà yẹn wọ́n fẹ́ kọ̀ntú ayé padà lórí pé fúrúsì yẹn wọ́n kàkújù kẹmí lọ bàbá ṣe gbogbo ẹ̀kẹ́ wọ́n sì rú máa sọ kọ́dà wọ́n bá kọ́kẹ́ wúndó mi fúrúsì yẹn náà fi máa kọ́ kalẹ̀ wọ́n prefer kí wọ́n tútù máa gbogbo tíra yìí sí fúrúsì ọmọ Áfíríkà wọ́n gbọ́lá fújú lábáwá lọ èyí tẹ́yìn ọmọ náà ibi tá a ti lọ́mbẹ̀ ni pé láàrin ìyàwó àwọn ànábì àtàwọn ará ilé ànábì kò sí kíni kò sí jà láàrin wọn ìyàwó Aisha ní sọ fáwọn èèyàn pé ẹ lọ béèrè pẹ́ṣẹ̀ lọ́wọ́ Àlí nítorí pé Àlí ní máa ń travel pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wasallam ní máa ń travel pẹ̀lú ẹjù náà àwọn ní pé wọ́n bèèrè lọ́dọ̀ àfá Àlí wọ́n tún bèèrè lọ́dọ̀ Safwan Sa'ad Safwan bin Asal an mas'al Khufayl nípa ìmọ̀ pa Khufi oníkánà Rasulullah ya'muruna ànábì máa ń pa wá láṣẹ idha kunna musafirin tá bá ń travel an namsa ala khifafina ká máa pa Khufi wa alla nanzi'aha wa la nanzi'aha àgbọ̀dọ̀ bọ́ thalathata ayyam fúnjọ mẹ́ta onídìkábọ̀ fúnjọ mẹ́ta yọ̀ngọ́ ìtí ayàgbẹ́ ni onídìkábọ̀ wọ̀bọ́lí àtọ̀ ni onídìkábọ̀ akàmọ̀ palásánà ni wọ̀nàómí asùn ni onídìkábọ̀ akàmọ̀ palásánà ni dájọ́ ìsìn yẹ́ o illa min janaba àfitaba ní janaba là nítorí omi gbọdọ̀ kárí gbogbo ara níbi kẹ́ni níbi janaba ni kún fi hàn sí níjọ́ kárí ẹ̀ àti ìsásìkẹ́ni àbọ̀ wallahu ta'ala a'lam na'am التوقيت في مسح على الخفين للمقيم ẹni tó bá wà lé ńkọ́ níjọ́ mélòó wọ́n fi ṣe tiẹ̀ أخبرنا إسحاق بن إبراهيم نعم قال أنبأنا عبد الرزاق قال أنبأنا ثوري نعم عن عمرو بن قيس gbogbo àwọn èsì síkọ̀ ní gbogbo wọn نعم عن الحكم بن نعم. عتبة نعم. عن القاسم نعم. بن مخيمر نعم. بن مخيمرة نعم. عن شريح بن نعم. بن عاني
hadith Imam Muslim ló gbà wá tó lálàáfíà tààrà. Naam. عن علي رضي الله عنه قال جعل رسول الله صلى الله عليه وسلم للمسافر 3 أيام ولياليهن ويوما وليلة للمقيم يعني في المسح. عندنا زوجة دي سيون يقول النبي سألت عائشة أنا أبي أدعو أفا شريك بن هاني أنا أبي أدعو أفا يا عائشة عن المسح على الخفين بقول لازم أنقاكو فيه فقالت إتي عليا نوبالي فإنه عالم بذلك مني ó nímọ̀ sí jù mí lọ níbi eléyìí sílá ìfín bẹ́ẹ̀ káfà sọ̀rẹ́ndà tó bá nímọ̀ sí ń tẹ́ ń bèèrè yìí mọ́ ò ẹlọ́bí lọ́wọ́ lágbádá kò dí ọkù ìyí ní àmọ́ tí wọ́n specialize wọ́n fẹ́ dá sí ẹ̀hẹ́n ìtawà rí kí lórí eré ìmọ̀kẹ́ wọ́n bèèrè lọ́dọ̀ ìyàwó Aisha kò sílá ìfín bẹ́ẹ̀ òun ní mọ́ ń dá olóhùn lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ lọ bá Àlí fa innahu a'lam bidhalika minni ìdájọ́ léyìí ọmọ jù mí lọ nítorí òní mọ́ travel pẹ̀lú ànábì bí ẹgbà wá mi fa ataitu Aliyya mọ́ lọ bá Àlí fa sa'altu 'anil masih mo mọ́ bèèrè lọ́wọ́ rẹ̀ nípa kíni nípa ìmọ̀ pàákúfì fa qala ọwá sọ báyìí pé kana rasulullah òjíṣẹ́ Ọlọ́run ọba jẹ́ ẹni tó dún ní mọ́ ya'muruna ìmọ̀ ń pa wá láṣẹ an yamsa al-muqim ẹni tó wà lé ó mọ pákúfì rẹ̀ yawman wa layla fún ìjọ kan àti kíni àtòrújọ kan ta ní kèsí 24 hours sí ó ẹ ti mọ̀ ìgbà tí ó tó mọ́ bẹ̀rẹ̀ ìsídà lẹ́yìn ìgbà tí yẹn bá kọ́kọ́ só ọ̀ ìsídà lẹ́yìn ìgbà tí yẹn bá só kíni yẹn bá kọ́kọ́ pa awwalu masihin aw awwalu kíni hadath wal musafir ẹni tí bá ń travel thalatha ìjọ mélòó ni ìjọ mẹ́ta ni àdísì yẹn ní ilẹ̀ tó ti àà ní sọ pé ibùn tèmi à ní pé kò sí dandan kò sí àdísì ilẹ̀ fún àdísì eléyìn ilẹ̀ lọ́dọ̀ tí wà man hafidha hujjatun ala ma lam yahfaz ẹni tó bá mú evidence wá tó sọ evidence ní fẹ́yìn tí ò mú evidence ẹ̀wá o àwọ̀ ọ̀rọ̀ àdísì kan eléyìí sọ yí Muslimu yìí ọlálàáfíà wa huwa ahwat òun ní sì fi ń fọdí mọ̀rẹ̀ ní Ibn Abdul Bari fi sọ níbi at-Tam'id àti Istizkar ó ládìsì tí wọ́n gbà wá fún tọ̀kì tí ó pọ̀ more than 17 àsàbí ló gbà wá táwà gbé kalẹ̀ nítorí pé wọ́n ní fàdìsì kan wíkì ní irọ́ wa ahwat wa abra'u lidhimma láfàá Ibn Abdul Bari sí sọ ní ẹ wallahu ta'ala a'lam. lẹ́yìn ìgbà náà a ní pé ìdájọ́ stalking ìdájọ́ ufi náà ní ìdájọ́ kẹ́ni stalking àwọn sàábé tí wọ́n pa kúfì náà àwọn náà pọ̀ wọ́n ju 10 lọ wọ́n ju 15 lọ kò sí yàtọ̀ láàrin kúfì àti kíni àti stalking wọ́n fi kíní kan sí ni lẹ́dà náà bí sí ni kọ́tì náà bí sí ni tí ń jẹ́ stalking máa pa ǹso kò wá yí àtèyí tó fẹ́lẹ́ kò sẹ́rí fún ẹ̀kọ́mìyé àtèyí tó fẹ́lẹ́ àtèyí tó yí bàbá ìmọ̀rún kò sẹ́rí fún in tí Islam bá ṣe ìtìláàkù wa àgbọ̀dọ̀ sí tẹ̀kìídù ẹ̀ kálẹ̀ rìn ń bẹ̀ tàbí sọ fún ẹgbẹ́ rìn ń bẹ̀ ẹ bá ti wọ́ sọ́kùn owó bàtà náà èyí tó bá fẹ́lẹ̀ omi ọmọ kára ẹ̀ ní kó mi kára náà lọ́dá ẹ̀gbọ́n mi èyí tó fẹ́lẹ̀ omi ọmọ wá kára tí èyí tó wá yí lẹ́fẹ́ máa wọ́gí kò sí yíyí ẹ̀gbọ́n mi àti kó fẹ́lẹ̀ kò sí ẹ̀rí fún ká máa wá sí takhsisu ma lam yukhassishu shari' naw'un min at-tashri' in tó lúwà mí ò specialize táwọn specialize à ń gbé dájọ́ kalẹ̀ nù tó jẹ́ kọ́dà àdísì gẹ́nà wá sọ́dọ̀ Imam Tirmidhi sí àlẹ́bí pa stocking tó áhù Sheikh Albani ọwà náà bí Sunan Tirmidhi definitely ká pa stocking kò sí gẹ́ni kò sí láì fi mẹ́ wallahu ta'ala a'lam. Naam afáǹsọ́ صفة الوضوء من غير حدث. أخبرنا عمرو بن يزيد قال حدثنا بهز بن أسد قال حدثنا شعبة عن عبد الملك بن ميسرة قال سمعت النزال بن سبرة قال رأيت عليا رضي الله عنه صلى الظهر ثم قعد لحوائج الناس فلما حضرت العصر أتي بتور من ماء فأخذ منه كفا فمسح به وجهه وذراعيه ورأسه ورجليه ثم أخذ فضله فشرب قائما وقال إن الناس يقرؤون هذا وقد رأيت رسول الله صلى الله عليه وسلم يفعله وهذا وضوء من لم يحدث. Naam. Wọ́n ní pé
ìsàlùwàlá láláì má sùn sódà bí ò dá kò sí láì fi mẹ́ àmá àdísì pé alùwùdú alàlùwùdú nurun ala nur àdísì rọ́ ni ẹ̀gbọ́n mi àdísì pé ẹ bá sàlùwàlá lérí àlá ìmọ́lẹ̀ lérí ìmọ́lẹ̀ ọ̀nilẹ̀ àmọ́ ìyẹn lè sàlùwàlá tí mi ò sún gan ní ìsúnà àwọn afẹ́ kí ṣáì mọ́ ìsọ̀ aláyún tó kò lé afẹ́ kí wọ́n gúbí bí bá sí kò sí láì fi mẹ́ ẹ̀gbọ́n mi súnà náà ni sífàtul wudu kí yẹn sí àlùwàlá min ghairi adà tí ò só ìsàlùwàlá kò sí láì fi mẹ́ àmọ́ kìí ṣe nurun ala nur yọ́ gbà dáadáa sí ni ìkọ́ sí yẹn sí ń sàlùwàlá ẹ̀gbọ́n mi wọ́n máa gbé ládá yẹn dá tí yẹn sí ń sàlùwàlá wọ́n máa kù sẹ̀rẹ̀ fún yẹn tó ní ẹ̀rọ anábà Muhammad sallallahu alayhi wa sallam alátọ́dọ̀ àfáwà Nazal bin Sabra ra'aytu Aliya aláàrí àfáàlì salla dhuhra ó kírun sórí fáwọn èèyàn tó sì wá kírun sáwọn fáwọn èèyàn thumma qa'ada ó jókòó li hawaiji nnas ń bí abùkátà àwọn èèyàn ìgbà ó ti di president ó ti di amirul mu'minin gbogbo ẹni tó bá jẹ́ eléré ó gbọ́dọ̀ máa wá táìmù kan tí ó máa fi dáwọn èèyàn tí ń darí jẹ́ lóhùn kọ́dà má bá máa búùkì kò sí láì fi mẹ́ lá ìjọ Thursday bàbá ìmáàmù ẹran tí Mọ̀dínà mo ní ẹran tí Mọ̀dínà jọ Thursday ìyó lọ rí gọ́fúnà Mọ̀dínà ó búùkù kalẹ̀ ní láwọn oníbùkátà kan mo fẹ́ bí ẹ bóyá nǹkan ṣàbòsí fún ọ ní àbò onídìí kan lọ́wọ́ ní àbúyẹ onídìí ẹ̀pù kan ẹ̀dàkùn gọ́fúnà mo fẹ́ rí ẹ̀dàkùn láti yọnjọ́ ìwọ̀n tẹ ìkọ́ ọmọ mi ní ẹ̀dàkùn ọ̀rẹ́ ìyá mi ní mo fẹ́ tráfù lọ sí Nàìjíríà mo fẹ́ lọ wò wọ́n ẹ̀dàkùn fún físà gọ́fúnà wà sí ẹ̀fún ìyẹn gbọ́dọ̀ máa rí eléré gbọ́dọ̀ ní táìmù kan táwọn ará ló fi máa rí kọ́lá tẹ bá ní pé kí lóògbé ẹ̀rọ máa rí wa mágàjí àdúgbò kọ̀ọ̀kan ẹ máa wá rí wa sílẹ̀ ìfínlẹ̀ àmì eléré wá wà kí mí ti àwọn ọmọ lẹ́yìn rẹ̀ Ànábì ṣe pé o ẹni yóò man hajaba ẹni yóò tó bá tilẹ̀kùn tó jáwọn èèyàn máa rí ohun tí ó ń tán fi bí àbùkátà wọn Ọlọ́run ó tilẹ̀kùn àjẹ́nà mọ́ náà ni àwọn kama qala sallallahu alayhi wa sallam ẹ̀dàkùn gbogbo àwọn alábájẹ́ rírí mùsùlùmí chairman ní gọ́ọ̀nà ní ọba ní president ní ẹjáwọn èèyàn ní okùn dé kọ́ ẹgbẹ́ kan lóṣù tí wọ́n lè rí wa ọba wọn kún wa lè káṣẹ́ screen kí ló fẹ́ rí wa fún tí kan tó nítumọ̀ ní èyí tó bá nítumọ̀ tó yẹ pàwà ládáwọn ẹ̀ ó wọlé èyí tó yẹ pàlè ẹlòmí tó dáwọn ẹni kọ́lọ̀ bá gọ́fúnà lú wọn kọ́lọ̀ bá mọ́gàjí lú wọn kó dá lóhùn wọ́n ṣe é àfáàlíwá kí zúrì tán àfáàlíwá jòkó mọ́sálásí ìwọ̀n dá gbogbo àwọn èèyàn lóhùn kọ́ àdàlẹ̀ hawaiji nas látẹ̀yìn zúrì láti bí 1 o'clock ìwọ̀n dá wọn lóhùn tó fi dé asiri bí 3 hours falamma hadarati al-asr ìgbàtá sí ìwá tó ó ti yàbí táwò mímá wọ́n gbé igbá omi wá wọ́n gbé igbá àbíbí kòtò ó náà ń pè kòtò omi tá máa ń fi àmọ́mọ́ wọ́n gbé wá fàfààlì ó sì lálọ́ àlá fa akhadha minhu kaffan ọkàn abomi tí ojú rẹ̀ kọ́ ọlọ báyìí ó bù famasa bí wajhahu ó fi fojú ẹnu lẹ́yìn ìgbà tó ti fi mú tó ti fọwọ́ nù wa dhira'ahu ó fi fọ́ kíni ó fi fọwọ́ ẹ̀ wa ra'sahu ó fi fọwọ́ orí ẹ̀ wa rijlahu ó fi pa orí ẹ̀ wa rijlayhi ó sì fi fọ́ ẹsẹ̀ ọwọ́ kan ló bù ló fi ṣe gbogbo ló fi ṣe yẹn thumma akhadha fadlahu omi tó ṣẹ́kù náà lẹ́yìn ìgbà tó sàlọ̀ látọ̀ omi tó ṣẹ́kù níbi ọwọ́ kan tó bù níbi inú kòtò omi nínú bọ́ọ̀nà pè níbi gbá omi yẹn àbí bí inú bọ́ọ̀nà pè níbi kí ní lọ́mọ fáàmù kótó àbí kókò tẹ̀gbọ́ bù báyìí ó bú síbì kan omi tó wá ṣẹ́kù mẹ́ fashariba qa'ima ó mú lérí dúró ní ẹ̀gbọ́n mi ó mú lérí kíni lérí dúró ní ìmọ̀ méjìlá yẹn sí ìmọ̀ alákọ̀ọ́kọ́ ọwọ́ kan báyìí ló fi ẹ̀kọ́ ọwọ́ kan ló fi sàlùwàlá lẹ́gbà náà tún wọ́n mú lérí dúró ń dá sí ma ń gbé lérí kíni lérí ìjòkó ẹni ká mọ́ sí kíni ọmọ mi ọkọ̀ ọ̀lá sọ báyìí pé inna nasa orí ẹ̀ tí wá rí fílẹ̀ àwọn èèyàn wọ́n sọ̀rọ̀ ó ní inna nasa mo ti rí báwọn èèyàn kan yakrahuna hadha wọ́n fẹ́ kọ́ tí mo sì
wọ́n fẹ́ kọ́ tí mo ṣe kíni tí mo ṣe yìí qad ra'aytu Rasulullah mo ti rújì sí Ọlọ́run ọba yaf'aluhu ó sì tí mo ṣe yìí ọwọ́ kan fi sàlọ̀ lárí ó sì mú lérí dúró wa hadha wudu'u àlàátẹ́ sí tí mo ṣe yìí wudu'u man lam yuhdith ẹni tí ó bá só ó lè sàlọ̀ alá tí mi ṣe nìyẹn mo mẹ́ ìgẹ́ ti ní fi bómi púpọ̀ tí mi ṣe ní kí n lẹ́yọ ọ̀kan ibi ta fẹ́ lọ́mẹ̀ ní pé omi tó bá ṣẹ́kù níbi àlùwàlá ìyẹn lè mú àmọ́ èyí wọ́n sọ pé ọkàn yẹn fi ń rọ̀ ọkàn yẹn bá lè mọ́ mú mi àlùwàlá ìrọ̀ sẹ́ẹ̀dì ohun àwọn afẹ́ lẹ́yìn láàfáàdì ẹbá wa mádìí ṣe jáde àrádìí sì fún ẹ̀yìn ìjà kọ̀kọ́ lẹ́yìn ìgbà náà omi tó bá ṣẹ́kù lẹ́yìn àlùwàlá gé sóbi ìdọ̀tí ìyẹn lè mú lẹ́yìn ìgbà náà kí yẹn mọ́ mú lérí ìdúró kò sí láì fi bẹ́ẹ̀ sí láì fi bẹ́ẹ̀ nítorí pé àfáà yóò gbà náà sọ́lá fún síkẹ́ ni lẹ́yìn ìgbà yẹn náà gẹ́ náà Ànábì mú lérí ìjòkó gẹ́bẹ̀ náà ó sì mú lérí kíni mú lérí ìdúró kọ́dẹ̀ yìí tán wípé àdísì wípé Ànábì kọ̀ fún aká mú lérí ìdúró yẹn Imam Muslim gbà wá o but kíní kan bẹ́ẹ̀ ẹ̀wọ́n mi kíní kan bẹ́ẹ̀ nítorí pé mo ti gbàgbé rọ́wí kan bẹ́ẹ̀ ni òun pẹ̀lú Imam Bukhari jọ sọ̀rọ̀ Imam Bukhari pé Mosque tó ánì ò ìgbà táyẹ̀ ti gbàdí sí wọn bọ́n ẹja fi kalẹ̀ mẹ́ tí ó wíkì ní ó sì túrù máa sátara Allah nítọ́lúwà mi ti bò láti rí ẹ̀fi kalẹ̀ nítorí rọ́wí kan bẹ́ẹ̀ ò gbádì sí ẹlọ́pẹ̀ tó gbádùn àṣàbí àjọba Muhammad sallallahu alaihi wasallam ó sì dákun tọ̀ ìsídà ipò ti omi ti yẹn kan tó ń tọ̀ ń gbọ́ lẹ́nu kéré sáàdì sí ìlàwà gbé alé ó yẹ mọ́ Muslim lẹ́nu àmọ́ tí Imam Bukhari sọ fún wíkí ni ó sọ́rọ̀ ma sátara Allah nítorí àmì ti bò fi kalẹ̀ nítorí náà kíyàn mú mílé ìdókù sí kíní kò sí láì fi mẹ́ o àmọ́ kíyàn bá múlé ìdókù náà Sunnah náà ni má wà rẹ̀ ní ti mú mílé ìdókù bẹ́ẹ̀m kúrẹ̀ ní ẹlòmí ti rí báhùn èmi ni máa ń ṣe ń jọ mi o ẹlòmí bá ti wá rí gbà dọ́kítọ̀ ẹ mú mílé ìdókù Sunnah náà lòun náà Sunnah náà ni Sunnah náà ni má rí pé tí bá mú mílé ìdókù sẹ Ọlọ́run ó sì ń tí ò tọ́ àbóṣẹ́ tí ó bọ́ náà ń pè kò sí tó no àdísì yìí wá fílé ó wá fílé Ànábì mú Zamzam lérí ìdó ó sì mú mi lọ́jọ́ mi ìgánà lérí ìdó àmì tí ń pọ̀ jù Ànábì máa mú lérí kíni lérí ìjòkó ni wallahu ta'ala a'lam without going into the question at that school wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk na'am antum na'am afáàdín kọ́bẹ̀ Assalamu alaikum. wa alaykum salam Jazakumullahu khairan. Náà lórí omi tí a lè mú lórí ìdú ẹ̀ ṣé ìdájọ́ omi náà ó yẹ lè lò fún oúnjẹ náà nǹkan jíjẹ. na'am That's ìbéèrè aláwọ̀kọ́. Ẹlẹ́ẹ̀kejì tí ẹ bá wà ní ìrìn àjò ṣé kọ́sùrù tí ẹ máa fi kọ́sùrù ṣé ọjọ́ mẹ́rin ni ó kà ní àbí yẹn lè máa kí kọ́sùrù ti gbà tí ó fi kú ní ibi tí wọ́n bá travel lọ. na'am Bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀wọ̀n bínú ẹni tí ó ṣe nivas bẹ́ẹ̀ after 3 weeks ẹ̀jẹ̀ wá stop owó ẹ̀ ó ti ń kírun so after a month or bóyá 1 month 10 days ṣá kò tí ì pé 40 days ó tó wá rí a drop ṣé ẹnìyẹn ṣé kò tí pé kíní ó rí a drop 40 days kò tí ì pé kò tí ì pé náà before 40 days yẹn ó ti stop bóyá 3 weeks after ló bímọ ó ti stop ó ti wẹ̀ ó ti ń kírun so after some weeks after it but still náà kò tí ì pé 40 days ó tó wá rí a drop of blood pé ṣé ẹnìyẹn ṣé yóò lọ wẹ̀ padà ní àbí yóò stop orun yín kíkí àbí ó kàn mọ́ sí drop lásán lásán so jẹ́ bí ẹ̀jẹ̀ nífàsì ni àbọ̀ jẹ́ bí ẹ̀jẹ̀ ordinary obìnrin mọ́ light light so wá jà bí ẹ̀jẹ̀ tó fi ṣe nífàsì náà tó light tó ń pé rí easy àwọn light tó ṣe rí so ó dà gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ tó fi ṣe nífàsì àbí ó dà bí ìrògbó dàbẹ̀ alhamdulillah àkọ́kọ́ ń bẹ̀ ní pé kíyàn jẹun lérí ìdúró Ànábì máa ń jẹun lérí ìdúró ó sì ní jòkó tánàbí sí máa ń jòkó tí sí máa ń jẹun èdè mẹ́ta kíyàn jòkó jẹun ni a máa níjọ́ mi ò yẹn travel ni ẹgbọ́n mi àbí yẹn kánjú lọ bí kán ẹ máa jẹ pa ẹ máa jẹ kí àwọn sábẹ́ Ànábì máa ń jẹ ní Ànábì sì kọ̀ fún wọn kọ́dà ìbí ogun óòdù àbá ìmọ̀mọ̀ ọmọ náà ti sábẹ́ òun ti gbàgbé
ìbẹ̀ lọ́wọ́ Ànábì pé bóòlù àlìjẹ́nà yóò súnmọ́ mi tó òdíwọ̀n tó fi jẹ owó támùrù yìí tán ni ó sì dàrí ókùnù ó sì lọ jagun ó sì kú sóyógun tí òdíwọ̀n tó fi jẹun tó ń jẹ yìí tán ló fi wà àlìjẹ́nà ẹgbọ́n mi èyí ìdó ní fi ń jẹun kọ́nà tó rìn ní gbogbo àmọ́ azubun jabal àdísí wà fún tó lálàáfíà wọ́n mọ́ ń jẹ bóò ní pè zẹ̀bíbù wọ́n mọ́ ń jẹ rìn ẹ̀wọ́n mi àwọn àfáà zúrí àwọn àfáà ládìsì zẹ̀bíbù wọ́n wà lápò wọn tó mọ́ jẹ́ lọ tó má sí lọ kí kò sí láì fi mẹ́ àmì tí ń da ojú kí ẹ̀sẹ̀ kẹ́ni kí ẹ jòkó jẹun ẹ̀wọ́n mi ìwọ̀n tó wá sí ràbàtà ọfẹ́ jẹun náà ọ̀gá ẹsẹ̀ kan sókè ọwà tẹ́ oṣù sínú ọwà fi jòkó ọwọ̀ ní jẹun yẹn tó fi yó àfáàlì èsì bàbá kún ìwọ̀n ní àbá jòkó kẹ́rẹ̀ tẹ̀ báyìí yóò máa rọ́ ọ̀ṣọ́ ni àmọ́ tó ọba gbé ẹsẹ̀ léyìí tó gbé sókè bí wọ́n fẹ́ kírun ọwá jòkó lè ọwá gẹ̀lé ìsókè ẹ̀bọ́n mi tábàlì sí jòkó ìṣì ẹ̀lákẹ̀wò ẹbọ́ ìwẹ̀ ẹgbẹ́ kámẹ́rà sáfàdì ẹgbẹ́ kámẹ́rà yes tánàbí ṣe máa ń jẹun ọ jẹun yẹn ọ̀bọ́n mi ò ní yójú ọ̀bọ́n mi ó sì balance digestion ọkọ̀ ṣẹlẹ̀ ẹ̀wọ̀n sáyẹ́nsì yọ́ lọ sí ibi tó yẹ kó lọ oúnjẹ tí yẹn bá sì jẹ tó lálàáfíà jù ẹ má bínú the best is the less is oúnjẹ tó ṣàǹfààní fún ọ jù oúnjẹ tó jẹ púpọ̀ jù oúnjẹ tó jẹ pé ìyó púpọ̀ jù mo sì fẹ́ máa yó gbà ẹni sọ́pẹ̀ tó yẹ bá ti kọjá pé ìgbádùn ẹ̀ jẹ́jẹ́ sí yóò ní ọlá ẹ̀dúró sílẹ̀ láwọ̀ bọ́ ọba ti jẹun lọ yẹ pé kò ti satisfy díẹ̀ mo lè gbéra sọ́pẹ̀ àwọn ẹ̀ tí náà sí faramọ́ kò sí láì fi mẹ́jẹun lẹ́ẹ̀mọ́ àwọn olójúmọ́ àwọn àwọn jẹ́ pákan àwọn alẹ́ dìde àwọn arẹ́ ìkùnrin kò wá lọ ẹbá wá kìí kẹka lò ẹbá wọ́sẹ̀ ká mú kò sàǹfàní fara àmọ́ jẹ díẹ̀ ẹ̀wọ́n mi kébi tún pọ́n tó tún jẹ díẹ̀ òun ló sàǹfàní fara àdẹ́bì sọ gbé lẹ́yìn kunna qawman ìjọ kan ni wá la na'kulu àìjẹun àtànàjúwà tí bí ó fi pa wá wọ́n ìran akẹ́nà tàbá wá tún jẹun la nashba àìyó ọjà àlà tí ẹ̀sẹ̀ máa jẹun ṣẹ́gẹ́tì ní tánàbì sí gbé ọ̀nà ẹkejì mẹ́ ní pé tí a bá travel sí ọjọ́ ń bẹ fún tí o mọ̀ fi ṣe kọ́ṣù kù sọjọ́ fẹ́lẹ̀ yòó kìyà sí làwọn fẹ́ sí ilé rí bọ́ náà ń pè ní máa pákún fi kò sí lọ papọ̀ Ànábì di travel rí tó lọ sí Hayyaht tó lọ sí Tabuk tí lò 15 days ó sì lọ sí Maka ó lò 10 days Ànábì dìnà kù throughout bí a bá travel tó mọ̀ yí pé kí ìlọ́gbèlú yìí o mo fẹ́ lọ bí àbùkátà mi ní bá ti bí ààrẹ ń padà bọ̀ wá mo fẹ́ lọ sábùjá mo fẹ́ lọ gba visa mo wá dé ẹ padà wá lọ́la ẹ padà wá lọ́túnla ẹ padà gbogbo àti ìbá lóun bẹ́ ìmọ̀ sí kíni àmọ́ tí bá lọ gbẹ́rùn ọ̀hún mo fẹ́ lọ gbé kù ìmọ̀ kìkí lájẹ̀ tí bá ti débẹ̀ wallahu ta'ala a'lam drop tó bá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí yẹn ti wẹ̀wẹ̀ tán tó bá jẹ́ pé nù rẹ̀ ìjẹ yẹn ni a mọ̀ kakùn tó bá jẹ́ pé ìròyìn ẹ̀bọ́n náà pé ìnira tẹ́tẹ̀ yẹn gbé wá lòun náà gbé wá àmàkàkùn àmọ́ tí ìbá jẹ́ ìkọ́ dínárẹ̀ jẹ ni àwọ̀ ọ̀dá nìyẹn wallahu ta'ala a'lam. Jazakumullahu khairan. Now lórí question ẹlẹ́ẹ̀kejì yẹn kí ẹgbẹ́ gbé láti bẹ̀ ni pé téèyàn bá lọ rọ téèyàn bá tẹ̀sí pé bẹ́yàn lọ fẹ́ lọ gbé bẹ́ẹ̀ àwọn bọ́dásì kan bẹ́ẹ̀ tájọ sáfù tẹ́ pé túra ó ti yí ẹyẹ ó sì wọ́n kí ó bá mú bí àbí kò bá mú. Second question gbàtà ìjọba ti lọ́jọ́ tó fẹ́ lò bẹ́ẹ̀ ẹ sọ lẹ́ẹ̀kan pé ẹni tó lè rí òòyàn ìyàwó òòyàn ẹ wá ní àti àwọn ẹrú yẹn nígbà tí ẹrú bẹ́ẹ̀ àwọn ẹrú yẹn lọ́kùnrin àbí lóbìnrin ni náà ni òye mi àti ẹgbẹ́ fẹ́ súnmọ́ wọn ìgbà náà tó lè rí yín ẹ̀yẹ́ lẹ́tọ̀ọ́ láti súnmọ́ ẹrú yẹn ni ẹrú tẹ bá rà àbí ẹrú yín lóbìnrin tí ò lọ ọkọ̀ ẹ̀yìn náà lẹ lọ́ọ́ rà fúnra yín ẹ̀wọ́n mi ẹ lè súnmọ́ àmọ́ tẹ́ bá ti ń súnmọ́ o ẹ̀wọ́n mi tó bá fi lè bímọ fún yín pẹ́rẹ́ ẹ bá ti kú ìṣìlọ̀bọ̀lọ́àbí òun náà ń pè ní ummul awlad ẹ̀wọ́n mi olùwà náà ló sọ ẹ̀bá suratul Ma'ārij sa'ala sa'ib walladhina hum li furūjihim illa kini ala azwājihim aw mā malakat ẹ lè ní ẹrú 100 ẹ ti máa bá wọn ẹ̀wọ́n mi ọmọlúwàbí ọgbọ́dọ̀ ju mẹ́rin lọ wọ́n fẹ́ gẹ́ ti mi àmọ́ the moment ẹ bá ti kú báyìí nígbà bá ti bímọ fún yín wọ́n èjògún ẹ̀
òun náà dọmọlúwàbí true ni so ti bá wọn nìsí àmì yìí tó bá ti lọ́kọ tẹ́ẹ̀sì faramẹ́ pé kọ́rọ̀ lọ́kọ ẹ̀wọ̀dọ̀ bá sí mọ́wọ́ mo bẹ́ ń gẹ́ ti mi Allahu ta'ala. Assalamu alaikum. Assalamu alaikum. Lábẹ́ travel náà alákọ̀ọ́kọ́ ibi tí yẹn ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá jà bóyá bàbá yẹn àbí mọ́mí yẹn so èyàn wá tà láti kúrò ń bẹ̀ so èyàn para wà lọ kí wọn èyàn lè kírun pé ń bẹ̀ àbí èyàn lè kírun pé ń bẹ̀. mi ò lè kírun pé ẹ lọ kí wọn ni ẹ sì fẹ́ padà mùsáfì náà nìyẹn àlámọ̀ ẹlẹ́yìn bá níyàwó bẹ́ẹ̀ ìyàwó kan bẹ ní Kìsì kan bẹ ní Ìlọrin ẹ bá ti lọ sí Kìsì ilé méjì tẹ ní ọ̀hún ẹ bá ti ń dé Kìsì ẹ máa kí pé ó lé méjì nínú àbájá ìbá ṣe bẹ́ẹ̀ tó ti báyìí ní ìsìn Allahu ta'ala a'lam inshallah. Now tí bí a majorly ọ̀dọ̀ ìtìlọ́rùn ní sábà máa ń wà dáadáa wọ́n sì ní mọ̀ ìtìlẹ́ máa ń lọ sí lọ bátìkù tí ẹ máa lọ bátìkù tí èyí mọ̀ kíkọ́ ṣùgbọ́n àbí tẹ́ bá jẹ́ pé mọ́sáríwá yìí ń padà lọ́la mọ́sáríwá mú ń padà lọ́la àbí ń padà ní kìíní jọ mẹ́ta mọ̀ kíbọ̀ náà pẹ̀kọ̀ sáfíìrù àmì ẹ̀ lọ́ọ́ kí ẹ lè padà lóṣù méjì ẹ̀wọ́n mi definitely ẹ mọ̀ kí pé ni because ìyàn bá ti níyàwó táwọn afá gbé kalẹ̀ tẹ̀gẹ́dẹ̀ ní àbá ti níyàwó lúgá dìdì mọ̀ kí mú bẹ̀rẹ̀ ọ̀nà ilénu ẹ ti nílénu ẹ ń gbé bẹ̀rù ẹ lè má wà lé má padà jẹ́ ẹ̀wọ́n mi ọ̀sẹ̀ lẹ́nu kòró ìyàkan pọ̀lẹ́ pé ó níyàwó ní Kwara ó sì ní kan lẹ́kọ̀ọ́ ọba dé Kwara báyìí lockdown bá ṣẹlẹ̀ ẹ ní kankan ọ̀wọ́dọ̀ àbí ẹ ti gbàgbé ni ọkọ̀ travel bóò ní ará Èkó ṣe ṣe ó ti sùúrù bẹ́ẹ̀ ó ti di ara ilé náà nù náà fà gbé kalẹ̀ ní Allahu ta'ala a'lam tó ti yẹ ilé òun gẹ́gẹ́ ní bóò náà ń gbé òun ìyàwó yẹn tó ti báyìí nìsín àmì ìdí bí ń dájú kí ìyàwó mọ̀ wá lóṣù kan ìmọ̀ travel lọ lẹ́ẹ̀mẹ́wàá ọ̀nà Nàìjíríà kan ọ̀dá ìmọ̀ lọ́kàn balẹ̀ ọ̀dà lágbùgbò sáàdúgbò ìkàbílẹ̀ ní Okòlówó ìkàbílẹ̀ ní Táǹkẹ́ ẹ̀bọ́n mi ọkàn rí olè balẹ̀ wọ́n máa ń bára wọn jẹ́ àgbálẹ̀ kan fún ẹwà sọ̀rọ̀ láńdí ara yín ó fi lọ́kàn balẹ̀ níjọ tó bá rí ọjọ́ òní dààmú ẹgbẹ́ alájì wá ọ̀rọ̀ mi lókè lórí Allahu ta'ala a'lam. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ẹjọ́ ìbéèrè mi ní nípa nǹkan àlejò àwọn obìnrin tó lóṣooṣù nǹkan àlejò àwọn obìnrin tó lóṣooṣù tó bá jẹ́ sí pé ó ti nígbà tí pé bíjọ́ 5 ìjọ́ 6 ni obìnrin ti mọ̀ pé bàbá yìí ni òun máa fi ṣe nǹkan tí òun máa ń ṣe wá jẹ́ sí kíní àwájẹ́ pé kò wá jó bó ni ó ṣe ṣe àkọ́kọ́ nù ẹ̀kejì tó bá yẹ pé tí ó wá jó lẹ́yìn ìgbà tó jó ó tún wá ṣe sáà tó ti wẹ̀ ó tún wá padà rí bó ni ó ṣe ṣe. Jazakumullahu khairan. Ṣé rí àwọn obìnrin pírísìírísìí ọkùn sí 3 sí 4 mọ̀tádà ń bẹ ẹni tí màládà rẹ̀ kò lè kọjá 5 kò lè kọjá 6 wọ́n bá ti kọjá 6 yẹ yóò ti mọ̀gbélé yìí sàyẹ̀ aládàwò òun náà bọ́ sí mùtàmájísà èjì eléyìí ti yàtọ̀ ìgbà yẹn máa ń rún eléyìí oòrùn náà ó ti wá kọjá ọjọ́ 5 àbọ̀ ti kọjá ọjọ́ 6 eléyìí ti láìjì ó ti mọ́ra náà nìyẹn tó bá ti lè dá yàtọ̀ àmẹ́n tó ṣẹ̀ bẹ̀rẹ̀ mùtẹ́díà tó wọ̀n dá kankan mọ̀ ló dúró ní o tó fi pé 15 days lẹ́yìn 15 days yóò ṣe máa wá sí kíni yóò lọ wẹ̀ yóò ṣe máa wá kírun ọkọ yóò ṣe máa wá súnmọ́ sẹ́gbọ́n mi àmọ́ pé ní pé mo tààrọ́ yí bá ó mo tẹ̀ṣẹ́ kíkà èyí tó tẹ̀ dàrú mọ́ lójú ẹ̀wọ́n mi ọ dàrú mọ́ lójú èrò 15 days ni ìwọ́n tí wọ́n ń bẹnu wọn èyí tó yẹ pé kò tẹ̀ ní gbá oṣù kan fọdún gbọ́n ní ó ṣe máa ṣe àwọn ọmọ ìyá rẹ̀ yókù àwọn ẹ̀gbọ́n ìyá rẹ̀ àbẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbúrò ìyá rẹ̀ àbúrò bàbá rẹ̀ onímọ̀ bí sáìdọ̀tì ẹ̀ yes wọ́n wá bẹ̀rẹ̀ àìdọ̀ ẹ̀ ní kò ní stop gbogbo ẹ̀sẹ̀ lẹ̀ yẹ́ ẹ̀nẹ́bà Muhammadu àwọn jáàsù Aminatu bintu jáàsù Zainab bintu kẹ́lẹ́kẹ́ jáàsù gbogbo wọn ẹ̀yí dá lára wọn ọlọ́mọ fi sàdá àrùn lé àwọn ó sì ṣe treat o bẹ́ẹ̀ gẹ́tì rí
irú obìnrin bẹ́ẹ̀ tó bá dàrú mọ́ lójú yóò mọ̀ lo àwọn aládà sísá rẹ̀ àbáwọn ọ̀ǹtì rẹ̀. Àmì tó bá dá lójú pé òun ẹ̀jẹ̀ ti yàtọ̀, ìgbà wo bá ti yàtọ̀ ní ìsìnkẹ́ni ni ó sọ́ọ̀pù. Ẹ̀jẹ̀ bá wá stọ́ọ̀pù tí mi tó wá padà títà mò tí pé áìdọ̀ tó musta'nafa nù, áìdọ̀ tuntun nìyẹn. Áìdọ̀ kíni tuntun mi nìyẹn. Ọmọ ara fẹ́ lónìí lẹ́yìn bí 10 days àbí lẹ́yìn 5 days ó tó rí mi áìdọ̀ tuntun dé nìyẹn o. Ṣẹ́gẹ́ áìdọ̀ tuntun sí dé nìyẹn láàárín oṣù. Ẹ̀wọ́n mi obìnrin mi máa ń ṣàìdọ̀ méjì. Yes. Láàárín oṣù obìnrin mi máa ń ṣàìdọ̀ méjì. Àmọ́ ń sọ pé ara rẹ̀ ti ṣe kíni ti ń wíkì. Ó ní ìdíkó ṣàkíyèsí ara ẹ̀ wallahu ta'ala a'lam. Mọ́sálà ìdọ̀ ó fẹ̀ gan. Imam Muhammad ní kò sí mọ́sálà tó dààmú òun tó. Ẹ̀gbọ́n mi gbé mọ́sálà ìdọ̀ yìí ó dààmú òun gan. Bẹ́ẹ̀ bá sì ń dé ibì kan lẹ́tù mọ́ tó ní ibì kan. Àmọ́ tí mo gbé kalẹ̀ yẹn mu'tada, musta'nifa, mutamayyiza, mutashakkika aw mutarayyiba yóò sì kíni yóò sọ́fẹ̀ wallahu ta'ala a'lam. فسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.